kí lóríkì ọkọ yín. Mo fẹ́ kí ọkọ mi màá ní ọkọ mi Àyọ̀fẹ́. Àyọ̀fẹ́. Ọmọ ọlá. Ọmọ ọlá. Ọmọ aládé. Ọmọ aládé. Ọmọ ọlá ọ̀ràngún. Ọmọ ọlá ọ̀ràngún. Ọmọ ayí nínú owó. Ọmọ ayí nínú owó. Ọmọ ayí nínú ọlá. Ọmọ ayí nínú ọlá. Ọmọ atítẹ̀ sùn. Ọmọ atítẹ̀ sùn. Ọmọ àkówá àjòyè. Ọmọ àkówá àjòyè. Ọmọ ọbẹ̀ yóò mú ìbábọ̀ ní. Ẹ bá ń pàtẹ́wọ́ fẹ́ mọ́ bá ó kọ́ta mọ́ kí wọ́n ní ẹ̀ ń gbà yẹn tẹ́ bá ń kí wọ́n gbà yẹn kí ni ọmọ ṣẹlẹ̀ sáwọn náà. Inú ọkọ mi máa ń dùn. Orí ọmọ wú yóò mọ̀ ṣe kéré inú rí ọmọ àwọn dùn. Pé nǹkan tí n bá fẹ́ ní táìmù gbà yẹn kódà tí bá ní mo ní nǹkan báyìí á rà fún mi á ṣe fún mi. Yóò rà fún yín ṣùgbọ́n tẹ́ bá ti ń kí ọkọ yín gbogbo yẹn ọmọ fìfẹ́ hàn sí yín gan. Gidi gan. Ọmọ fìfẹ́ hàn sí yín ẹ tó rí kì yẹn kì náà ẹ tó kì. Ọmọ ọlá. Ọmọ ọlá. Ọmọ aládé. Ọmọ aládé. Ọmọ ọlá ọ̀ràngún. Ọmọ ayí nínú owó. Ọmọ ayí nínú ọlá. Ọmọ atítẹ̀ sùn. Ọmọ àkówá àjòyè. Ọmọ ọbẹ̀ yóò mú ìbábùn ọ ní ṣùgbọ́n. Yọba fọ́ tán pátápátá tó lọkọ yín lórí kì yẹn. Kì í sóun ló kọ́ mi. Bó lẹ ṣe mọ̀. Nígbà tí mo bí àkọ́bí mi tí ìyá ọkọ mi wá ni wọ́n máa ń kì wọ́n èmi náà fi mọ̀. Nítorí ọkọ yín dẹnu kọ́ yín kí lẹ ọkọ sọ kọ́kọ́ gbà ìjọ náà. Bẹ́ẹ̀ni kí lẹ sọ. Mo ní kò lè ṣeé ṣe kó lè fẹ́. Irọ́ lẹ ti ń pa o. Kí á lọ ṣẹlẹ̀. Ọlọ́kàn kádàrá pé ẹni tí màá fẹ́ òun nìyẹn ni. Kí ló dé iṣẹ́ wọ́kùnrin ẹ̀rọkùnrin fẹ́ mi. Náà kì í ṣe pé mi ìrọ́kùnrin fẹ́. Kí wá lọ ṣẹlẹ̀. Ìyẹn ìrìnàjò yẹn ò lè yé mi ṣùgbọ́n nígbà tó wọ́kọ́ sọ mo nínú. Bá ti jí ta fẹ́ wẹ̀. Ẹ ti jọ ń gbé pọ̀ ni. Àti jọ ń gbé pọ̀. Inú ilé yín náà ń sùn. Irọ́ o. Ó gbalé fún mi. Tàjọ ń gbé ní di mango. Bẹ́ẹ̀ ó gbalé sí di mango. Ilé tẹ̀ gan ni sáà wọ́n gbọ́dọ̀ ti jí láàárọ̀ bẹ́ẹ̀ yẹn àáwẹ̀. Tá bá ti wẹ̀ tán máa dáná oúnjẹ. Ẹ dáná oúnjẹ. À jẹun àjọ jẹun àti jẹun lọ́tọ̀ọ̀tọ̀. Ẹ bá jẹun pọ̀. Bẹ́ẹ̀ ni. Gbogbo àwọn nǹkan yẹn tẹ́ ẹ̀ wá padà rí mọ́. Ó jẹ́ nǹkan tó ń bà mí nínú jẹ́. Tó dẹ̀ ń dùn mí gidi gan. Ìyẹn ló ń dùn yín jù. Ọkọ mi gùdù o. Ọkọ mi gùdù 100%. Kí làpẹrẹ. Àìmọ̀jẹ̀ sọ yẹn ọmọ Nàìjíríà yóò. Àìmọ̀jẹ̀ kan gbọ́ ọkọ mi lọ. Àìmọ̀jẹ̀ sọ yẹn ayé ti lé. Ṣé àpò ọ̀tẹ̀ sọ́ọ̀sì bá ẹ̀dá kọ ọkọ yín? Àwọn èèyàn mọ ọkọ tẹ̀ ń bá sọ̀rọ̀ ṣùgbọ́n gbogbo àyẹn ọkọ yín mèrè ṣe. Dìsín ọkọ mi gùdù o. Irọ́ wọ̀n ni. Kọ́lọ̀ kó bá lọ́ọ̀rẹ́ mi kó mọ̀ pa ọkọ mi gùdù. Ó sì mọ gbèsè kẹta rẹ̀. Kó mọ̀ gbà á o. Ṣé ẹ mọ̀ kẹ́ gbèsè kẹta? Mo mọ̀. Ẹ ká mọ̀ gbà á. Gbàgbó lórí pọn dandan. Yorùbá Dùn. Tó bá kọjú sí mi kí n ta, tó bá kọ̀yìn sí mi kí n ta, tó bá pè mí nìkan kí n pèrò ara mi pa. Àwọn kan fún mi nímọ̀ràn pé ṣé mi rẹ́ lòmíì, ṣé mi rọ́kùnrin pè mí ni àbí mi àtọkọ mi ti múlẹ̀ ni. Mo ní èmi àtọkọ mi ò múlẹ̀, mo níbẹ̀ tí mo ti búra látọdún tí mo ti fẹ́ pọ́kùnrin mi ò tún gun orí mi mọ́. Mo sábẹ̀rẹ̀ sí ní pè lórí fóònù mi, mo fi kọ́ disturb ẹ̀. Ọdún wo ni ìgbà tẹ lọ sọ́sùn yẹn máa bọ́ síbẹ̀ tẹ bá rò? Last year. A jẹ́ pé ọkọ yín ó ti ẹ̀yin àti ẹ̀dùjọ́ ríra káyìn yàtọ̀ sí last time yóò ti tọdún mélòó? Ó ti tó bí 5 years. Ok, mo gbọ́ yín lọ. Mo sábẹ̀rẹ̀ sí ní pè, mo fi kọ́ disturb ẹ̀, mo fi kọ́ disturb ẹ̀ títí mi jẹ́ kó gbádùn. Mo dẹ̀ mọ̀ pé ó ń wá sọ́rẹ̀ bẹ̀ẹ̀ kò dé sàkání mi àtàwọn ọmọ ni. Tàdé ló kàn díjọ́ kan mo wà níta mo kàn ṣàdédé ríkọ̀ ẹ̀ tó pè mí pé òun rán ẹnìkan sí mi pé kí n jáde sónítàn níta pé kí n bo nílé ọ̀dọ̀ mọ́ ní ibi báyìí là ń gbé torí kò mọnú ilé olóògbà ilé yẹn fún mi o ó kàn kó fún mi pé kí n wálé bẹ̀ẹ̀ kò mọ ibi tí a wà tó bá dẹ̀ pè mí pé kí n gbalé àgbálé ó bá dẹ̀ pè kí n jáde síta sí mo jáde síta mo ní mi rí ẹni tó sọ kò pẹ́ bí mo ṣe drop kọ̀ yẹn tán ni mo rí tó mẹ́ṣẹ́ ẹ̀yọ́ lọ́ọ̀kan mo sáà mú wọlé wá. Ẹ̀yin lẹ mú wọlé. Mo mú wálé bá a ṣe délé. Bó ṣe kọ́ bí machine ṣe kọ́kọ́ yọ yẹn ẹ̀rẹ́rìn. Inú mi dùn lọ́jọ́ náà gan. Wípé nǹkan máa ṣẹlẹ̀. Yàtọ̀ sí yẹn gan pé ẹni tí mo ti rí tipẹ́ pé mo tún padà rí àyò ọkàn mi yàtọ̀ sí yẹn. ok gbàtẹ́rì yẹn kọ́ máa lọ ńkọ́. Kò ṣe nǹkan kan tó bá ti fún mi lówó. Irọ́ lẹ pa. Tó bá ti fún mi lówó. Kò tún ní fún yín ní. Tó bá fún mi tí ò bá fún mi mi kí ẹ̀. Irọ́ lẹ pa ẹ má sọ̀rọ̀ yín. Ẹ jẹ́ kí n mọ̀ sọ̀rọ̀ mi lọ. Inú mi dùn lọ́jọ́ náà. Bó ṣe dé ó ra àwọn ọmọ náà àwọn ọmọ ẹ̀ náà dùn wọ́n yọ ọmọ wọn ṣe ọba ṣe rí wọn nírun wọn ti kún fún wọn ló gbé kán lọ ṣerun wọn. Tó bá dẹ̀ jòkó bá ṣàtún bẹ̀ pé kí lẹ̀ṣẹ̀ mi kankan tó fi ó ṣàyè yín bẹ́ẹ̀ yẹn
àṣàṣọjọ́ yẹn ó kù síbẹ̀ ló bá ní òun lòun padà bọ̀ ó lọ lọ́jọ́ náà láàárọ̀ ọjọ́ náà. ọ̀fọwọ́kàn yìí àní nǹkan ẹ̀yin kan lẹ̀ jẹ́ papọ̀ fọwọ́kàn yìí bẹ́ẹ̀ ni kí ló dé. torí pé kí ni ó ti lọ tipẹ́ ẹni téèyàn ti rí tipẹ́ téèyàn bá rá èèyàn lè ṣàdédé ṣe kí ni bẹ́ẹ̀ yẹn èèyàn lè ṣàdédé kù fìrì mọ́ ó sà lọ lòun padà bọ̀ ní ìrí lọ́jọ́ yẹn ó wá jọ́ kejì jọ́ kẹta ó sà ti ń lọ bí ọjọ́ kẹrin ló bá dé bó ṣe dé ọ̀sán ló fi wálé ńjọ́ náà àwọn ọmọ mi ti lọ sí skul ogún tí mo jẹ dìdélé àwọn ọmọ ti lọ sí skul bá sànù yá nínú tó ń ṣèmí lèmi náà lọ́pṣàn mọ́ èmi náà sáà agree ńjọ́ yẹn. ẹ farabalẹ̀ kó lè bá yé wa dáadáa ẹ máa gbọ́ kó lè bá yé wa dáadáa ìgbà tó dé tó ń lọ sọpọ ya nàbẹyìn. bẹ́ẹ̀ ni bó lè múra yẹ sọ fọkùnrin pé ó yá láì ṣàjàgbó. ìgbà tó sọpọ ya kí ni nǹkan tó sọpọ ya. ó náà fẹ́ bá mi ṣeré mo kọ́kọ́ deny pé mi ì ṣe àṣàjọ ń. ẹ̀yin náà fakọ sí ni. àṣàjọ ń fà mọ́ra wa lọ́wọ́ pé ẹ̀ ṣe yẹn irọ́ lẹ̀ ń pa o pé mi ì ṣe. kò tínú yín wá ọmọ gbádùn yín lọ. àṣàjọ ń fà mọ́ra wa lọ́wọ́ àṣàjọ ń drag ẹ̀ mọ́ra wa lọ́wọ́ so kódà níjọ́ yẹn mo sá síta. lóde. pé mo ní mi gbà fún. mo sá síta bọ irọ́ lẹ̀yìn ń pa lọ́kàn tí. mi ń parọ́. kí ló dé. ṣe rí inú mi dùn lẹ́gbẹ̀ẹ́ kan inú mi ò dẹ̀ tún dùn lẹ́gbẹ̀ẹ́ pé torí pé tó bá tún ti ṣe nǹkan tó nídìí tán tó bá tún ti lọ ó tún ti lọ nìyẹn so ìdí nìyẹn tí mi fi fẹ́ kọ́kọ́ gbà fún. ẹ̀sìgbà tí mo wá ronú pé èmi ni mo mọ̀mọ́ tí ń ṣe mí tó bá tún fi lé lọ èmi dẹ̀ ni mo ti bá lọ́n pinnu pọ́kùnrin mi ò lè gorí mi mo sáà ti padà wọlé bó ṣe ìgbè láti ló ti kì mí mọ́lẹ̀ sóò látà ti bọ́. ẹ farabalẹ̀ kó lè bá yé wa dáadáa lórí ọ̀rọ̀ ẹ farabalẹ̀ lórí ọ̀rọ̀ kíkì mọ́lẹ̀ tẹ́ ń sọ bẹ́ẹ̀ lèmi ń lọ ìgbà tó wọnú ilé ṣé òun lọ sọ fún yín pé ó yá ni. bẹ́ẹ̀ ni ló tún sọ pé ó yá again. lẹ́wà wọnú ilé. so bá mo ṣàṣe wọlé mo ṣàṣe ṣe bí èpè mi nígbà fún mo tún ṣe bí èpè mi nígbà sọ ẹsẹ̀ mọ̀ pé kò yí sílẹ̀. ìró lẹ́sìn ìróngó gbà yẹn. ìró lẹ́rú. ìró ni mo ró ń gbà yẹn. ẹ̀yin ò sí lọ́wọ́ ṣòkòtò. mo wọ blouse mo róró tó bá lára mi nígbà tó dé. nígbà tó dé ẹ̀yin ò sí lọ́wọ́ ṣòkòtò. kò possible náà. ẹ̀yà mo gbọ́ yín lọ. so bí láti tún jọ ń fà á so sá surrender àṣàṣe nǹkan tá a fẹ́ ṣe. bàtú sí dáadáa ọkàn yín wá balẹ̀. bẹ́ẹ̀ ni. ọkàn tiẹ̀ náà balẹ̀ ẹ bá fara balẹ̀ nǹkan tí wọ́n ń ṣe ń kọ́. ó lọlẹ̀ inú tó ń mú yẹn lọlẹ̀ bẹ̀sì sí pé ó lọlẹ̀ tán pátápátá torí lẹ́yìn ìgbà yẹn ó tún tó bíi oṣù bíi 6 sí 7 kó tún tó di pé mi àti ẹ̀ tún padà fojú gan ní ara. ẹ̀ tún fojú gan ní ara. kó tó di pé ó tún wáyé inú yẹn tún dà mí láàmú sí ègé mo tún padà lọ sí hospital mo lọ ṣàlàyé fún wọn pé èmi báyìí pé wọ́n ní ṣé mi rò bóyá bẹ́ẹ̀ yẹn ni pé láti jọ tó ti pẹ́ pé ṣé kì í ṣe nǹkan tí mo máa ṣe lẹ́ẹ̀kan tí màá sọ pé kí ni pé a gbọ́dọ̀ ṣe léraléra complete bí a month. ọkọ yín sì rí ohun ò sí nílé tiẹ̀ kò sì sílé kò í gbélé ẹ̀yin sì rí ẹ̀yin ìjọlé lọ́kùnrin mi ẹ̀jọsípọ̀ àjọsípapọ̀ ló bá di Oríyọmí ni wọ́n fẹ́. ló bá di pé kí sáà gba kádàrá mo gbàgbé lèbú tọ́lọ́run. inú tí wàá ń dùn nǹkan. inú tó ń dùn mí bẹ̀ tí oògùn tó ń fún mi ẹ tó bá ti ń wọ́ọ̀rì mi mò ń lò sí á rìlífù mi kò ní ní mi lára lọ títí mọ́. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ oògùn yẹn dàbí kó tẹ ẹ rí ọkọ kò dà bẹ́ẹ̀. láti ìgbà yẹn ọkọ yóò tún wá. òun náà ni mo sọ pé ẹ̀kejì tó padà wá àtìgbà tó ti padà wá lẹ́ẹ̀kejì àti padà. aláwọ̀kọ́ tó wá tẹ ẹlẹ́sẹ̀ yarí fún ó padà wá lẹ́lẹ́kejì. ẹlẹ́kejì yẹn náà ó tó wà lẹ́yìn láyà. bẹ́ẹ̀ ni ó tó wà lẹ́yìn láyà ẹ kù sí yarí. láíláí mi lè yálé mi ni mo mọ nǹkan tí mò ń wá. ibi tó ń gbé kí ló tẹ̀ fi lọ bá mi. mo ní kò fẹ́ rí mímí látàn òun àti ìyàwó ẹ̀ náà jọ ń gbé kò fẹ́ rí mímí látàn rárá kódà tí bá ní mo fẹ́ wá sọ́dọ̀ àwọn pẹ́rẹ́ǹtì ẹ̀ á ní kò sáàyè tí bá ní mo fẹ́ lọ sọ torí ibìkan náà lòun àti mọ̀mọ́ ẹ̀ wà ibi tó lóko sí bàbá ẹ̀ náà lóko ńbẹ̀bẹ̀ ni mọ̀mọ́ ẹ̀ wà ńbẹ̀ tí bá ń dà mí wá sọ́dọ̀ mo fẹ́ wá kí mọ̀mọ́ nítorí mọ̀mọ́ ẹ̀ dáa gan bàbá ẹ̀ náà dẹ̀ dáa ìyá ọkọ mi dáa bàbá ọkọ mi dáa gbogbo àwọn fámìlì ọkọ mi náà dáa torí wọ́n dúró fún mi. wọ́n sọ mọ́. bẹ́ẹ̀ ni wọ́n dúró fún mi ṣùgbọ́n kọ́ lọ́n ṣàánú ẹni tó gbà wá lọ́wọ́ orogún eléwé ni. sáwọn ọmọ béèrè bàbá wọn. wọ́n ń béèrè bàbá wọn má ti béèrè bàbá máa pè lórí fóònù. pé ká kí bàbá wọn. wọ́n kì í wọ́n á dẹ̀jọ sọ̀rọ̀ lórí fóònù. ṣùgbọ́n láti ìgbà yẹn ọdún ìbáyìí àtọkọ yóò ti rira. àti òun náà ẹ̀kejì tọdún yìí náà ni ó wálé ní last month. ṣùgbọ́n tẹ́yìn bá wò dáadáa gẹ́gẹ́ bí obìnrin ẹ fẹ́ràn kẹjọ wà pọ̀. bẹ́ẹ̀ ni. tẹ́ bá jọ wà pọ̀ at least kẹ́ tiẹ̀ máa rí lójoojúmọ́ tiẹ̀ máa pín
ju pé kẹ́ má rí mọ́ rárá lọ. bẹ́ẹ̀ ni Iṣẹ́ àgbẹ̀ ni dẹ́ ń ṣe. bẹ́ẹ̀ ni. Ọ̀dà gbogbo àtẹ́ ń fẹ́ra yín tí tọkọ yín fìfẹ́ hàn sí yín ojoojúmọ́ lẹ má wà nílé ńgbà yẹn ó wà pẹ̀lú yín. Kì í ṣojoojúmọ́ ẹ̀ ń pa lọ bí iṣẹ́ ó lè lọ kó lọ bí 2 weeks ó padà wá bá ti lò bí a week àbí 5 days lọ́rẹ̀ á tún padà lọ síbi iṣẹ́ tó bá tún ti lò bí 2 weeks á tún padà wá. ṣé ìwà ẹrọkùnrin dẹnu kan yín nígboro mo ń rí o ilé wa máa sọ. mo ní mi lè ṣe pé marriage woman ni mí. pé married woman ní bẹ́ẹ̀ lè ṣe ṣùgbọ́n tẹ bá rẹ̀ ń tó lówó lọ ẹ lè fẹ́. mi lè fẹ́. kí ló dé. torí pé kí ni ìfẹ́ ọkọ mi sì wà lọ́kàn mi. obìnrin kan lọ́kàn gbé lọ. bẹ́ẹ̀ ni mi lè ṣe ìfẹ́ ọkọ mi sì wà lọ́kàn mi gidi gan ni. ó sì wà lẹ́mìí yín. bẹ́ẹ̀ ni. ó sì wà lẹ́yìn láyà. bẹ́ẹ̀ ni. tẹ bá wò dáadáa gẹ́gẹ́ bí obìnrin àwọn oríṣiríṣi obìnrin nígboro àmọ́ táwọn fún yín lè dáa. bẹ́ẹ̀ ni o ìmọ̀ràn tó ń fún mi ò dáa ṣùgbọ́n mi ò tẹ̀lé mọ̀ràn wọn. kí ló tẹ̀ fi tẹ̀lé. ìdí mi fi lè tẹ̀lé ni wípé mo sọ ní ìsìn mo nífẹ̀ẹ́ ọkọ mi sì wà lọ́kàn mi gidi. kò sí tán lè bá mi sọ nípa bóyá pé kí n fọkùnrin bá ṣe ń gbé tí ọ̀tún wọlé rẹ̀ ń gba tòsí jáde ni kò wọ̀ mí létí rárá débi pé mi ì rí mọ̀ràn tán lè fún mi lérí bóyá kò lè wọ̀ mí létí láíláí àfi tán bá rí sójú tán lè bá mi ṣe tọkọ mi á fi ṣe kí ni tá a fi padà wá bá mi. nìkan lẹ fi lè padà. lẹ́yìn ọkọ mi lè fọkùnrin kan mi kódà ọkàn mi ò sílẹ̀ fọkùnrin kankan. àwọn ìgbésẹ̀ wo lẹ ti wá gbé gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. ìgbésẹ̀ tí mo lè ní mo gbé ni wípé lẹ́yìn pé mò ń gbàdúrà sọ́lọ́run ọba mi kó bá mi sọ ẹ̀mí ẹ̀ka burú mọ́ ṣe kó dẹ̀ bá mi darí ẹ̀ padà wá sílé wá bá mi láyọ̀ àtàlàáfíà. tán bá wá padà wálé tán bá ti wá tán bá wá lè ṣe dáadáa wọn kọ. Ọlọ́run ò ní jẹ́ ká rí irú ẹ̀. torí pé yín náà tún expect ẹ̀ again. bẹ́ẹ̀ ni mo expect ẹ o. a jẹ́ pé ẹ lè fi ṣeré. ìwọ mẹ̀sẹ̀ ọkọ mi àbí kò ní ìgbà tí ò kì í ṣe oúnjẹ kì í ṣe pé ìbálòpọ̀ gangan ni pé kínní ẹ̀ǹkọ́ nígbà míì téèyàn ní pé èèyàn àtọkọ yẹn á fẹ́ sọ̀rọ̀ tọ́rọ̀ ká mọ gbéyàn nínú àbí ká mọ dùn yàn téèyàn ní pé bí a kì í ṣe àìpẹ̀lú ọkọ mi ó ti yé yín ìyẹn bẹ́ẹ̀ ìkejì ẹ̀ ń pé bí tí èèyàn ń gbé àwọn ọ̀wọ̀sí kan máa ń wọlé tí ò bá ti rí ọkùnrin pẹ̀lú yàn. kí lórí kí ọkọ yín. wọ́n fẹ́ kí ọkọ mi màá ní ọkọ mi àyọ̀fẹ́. àyọ̀fẹ́. ọmọ ọlá. ọmọ ọlá. ọmọ aládé. ọmọ aládé. ọmọ ọlá ọ̀ràngún. ọmọ ọlá ọ̀ràngún. ọmọ ayí nínú owó. ọmọ ayí nínú ọlá. ọmọ ayí nínú ọlá. ọmọ atítẹ̀ sùn. ọmọ atítẹ̀ sùn. ọmọ àkówá àjòyè. ọmọ àkówá àjòyè. ọmọ ọbẹ̀ yóò mú ìbábọ̀ ní. ẹ bá ń pàtẹ́wọ́ fẹ́ mọ́ bá ó kọjá mọ́ kí wọ́n ní ẹ̀ ń gbà yẹn tẹ́ bá ń kí wọ́n gbà yẹn kí ni ọmọ ṣẹlẹ̀ sáwọn náà. inú ọkọ mi máa ń dùn orí ọmọ wú yóò mọ̀ ṣe kéré inú rí ọmọ ọmọ dùn. pé nǹkan tí n bá fẹ́ ní táìmù gbà yẹn kódà tí bá ní mo ní ìdì kan báyìí á rà fún mi á ṣe fún mi. yóò rà fún yín ṣùgbọ́n tẹ́ bá ti ń kí ọkọ yín gbogbo gbà yẹn ọmọ fìfẹ́ hàn sí yín gan. gidi gan. ọmọ fìfẹ́ hàn sí yín ẹ tó rí kì yẹn kì náà ẹ tó kì. ọmọ ọlá. ọmọ ọlá. ọmọ aládé. ọmọ aládé. ọmọ ọlá ọ̀ràngún. ọmọ ayí nínú owó. ọmọ ayí nínú ọlá. ọmọ atítẹ̀ sùn. ọmọ àkówá àjòyè. ọmọ ọbẹ̀ yóò mú ìbábùn ọ ní ṣùgbọ́n. yóò bá fọ́ tán pátápátá sóò lọkọ yín lórí kì yẹn. kì í sóun ló kọ́ mi. bó lẹ ṣe mọ̀. nígbà tí mo bí àkọ́bí mi tí ìyá ọkọ mi wá ni wọ́n máa ń kì wọ́n èmi náà fi mọ̀. nítorí ọkọ yín dẹnu kọ́ yín kí lẹ ọkọ sọ ẹ kọ́kọ́ gbà ìjọ náà. bẹ́ẹ̀ ni kí lẹ sọ. mo ní kò lè ṣeé ṣe kó lè fẹ́. irọ́ lẹ ti ń pa o. kí á lọ ṣẹlẹ̀. ọlọ́kàn kádàrá pé ẹni tí màá fẹ́ òun nìyẹn ni. ìlòdì iṣẹ́ wọ́kùnrin ẹ̀rọkùnrin fẹ́ mi. náà kì í ṣe pé mi ìrọ́kùnrin fẹ́. kí wàá lọ ṣẹlẹ̀. ìyẹn ìrìnàjò yẹn kò lè yé mi ṣùgbọ́n nígbà tó wọ́kọ́ sọ mo nílò pé mi lè fẹ́ àgbẹ̀. iṣẹ́ wo lẹ̀yin ṣe ń gbogbo yẹn. tailor ni mi fashion designer. ẹ bá lẹ̀ lè fi àgbẹ̀. mo ní mi lè fẹ́ àgbẹ̀. kí ló wá ṣẹlẹ̀ ẹ̀mí wo ló kó sí ṣùgbọ́n nínú tọ́rẹ̀ mi máa ń bá mi sọ. ọ̀rẹ́ yìí yẹn ń bọ́ lọ́wọ́ báyìí. ọ̀rẹ́ mi yẹn bẹ́ẹ̀ wà ní Ìbàdàn. ok mo ń gbọ́ yín lọ. ló wà báyìí. ọ̀rẹ́ mi sáà máa ń bá mi sọ̀rọ̀ ọmọ fún mi mọ̀ pé àgbẹ̀ ló láyé àgbẹ̀ lọ́ba pé a kàn ń wò bẹ́ẹ̀ ni pé ibi táwọn àgbẹ̀ máa dé lẹ́yìn ọ̀la pé á dẹ̀ da o pé àgbẹ̀ lọ́ba àgbẹ̀ ni ọ̀rẹ́ mi sáà máa ń fún mi mọ̀ràn bẹ́ẹ̀ yẹn tó mo kàn ní kí n ẹ fún ní tráyà kí n fún ní tráyà gbàtẹ́ wá fún kọ́ bẹ̀tìgbà tí mo fún mo rí pé fẹ́ yẹn lọ́ba kó sí lọ́kàn ó lágbára láàrin èmi àti ẹ̀ débi wípé a lè fira wa ṣe ìrọ̀lẹ́ pa o tí ò bá rí mi kò lè jẹ tèmi náà ò bá rí mi lè mọ. gbàtẹ́ bá wọn kì í tó mọ pẹ́ bó lẹ ṣe mo rí kí rẹ̀.
mo ti sọ lẹ́ẹ̀kan mo ní màmá ẹ̀ ló kọ́ mi nígbà tí ọmọ bí first born mi fún tí. lọ́jọ́ tẹ́ kọ́kọ́ pàdé gangan tẹ́ ọ̀kọ́ jọ ríra yín gẹ́gẹ́ bíi pé ọkùnrin àti obìnrin ríra yín bó ló ṣe ṣẹlẹ̀ lè bá lọ bá mi lọ bá mo sọ fún yín mo ní ó wá ọ̀rẹ́ mi wá ilé ọ̀rẹ́ mi yóò dẹ̀ jìnnà sí ṣọ́ọ̀bù tèmi ọ̀rẹ́ mi yẹn wà ní ṣọ́ọ̀bù ló fi wá tó ṣàfihàn mi mo dẹ̀ jẹ́ nǹkan tó yẹ pé máa ń kírun dáadáa ẹ pé wákàtí 5 mi kò kí ń pé kò kí ń dín jàre tó bá wá ń gbà yá bá mi lórí irun tó bá wá lọ́sàn-án lè bá mi lórí pé mò ń ṣe prayer lọ́wọ́ ṣọ́ọ̀bù so ibẹ̀ ló ṣáà ti wọlé sí mẹ́ta ìbẹ̀rẹ̀ sọ pé bí mo ṣe ń kírun kankan mo jọmọ tó lẹ́sìn mo jọmọ tó ṣé ọmọ bá yín kírun gbà yẹn àjọ ń kí ni. ṣùgbọ́n ìjọ tí ẹ kọ̀ ṣẹ́yìn lẹ́wọ́ kọ́ wa lọ ní àbò lọ́wọ́ yín wálé. òun ló máa ń wá mi wá dáadáa torí ìgbà tí mo gbà tó náà fẹ́ mọ àwọn pẹ́rẹ́ǹtì mi tí mo lọ fi hàn àwọn pẹ́rẹ́ǹtì mi kọ́kọ́ yarí pé a lè fẹ́ra wa. nǹkan kan sọ ni wípé bóyá gbé àbí something like pé ìlú tó tún ti wá ó jọmọ rágbìjí nǹkan kan mo dẹ̀ sọ pé ẹni tẹ́mi máa fẹ́ nìyẹn. lẹ́bàá lẹ́ni tẹ́ máa fẹ́ nìyẹn tí mo ṣàfihàn kí ló dẹ̀ fi sọ bẹ́ẹ̀. ìfẹ́ tó fi hàn sí mi ni mo jẹ́ nǹkan tó fi fẹ́ hàn sí mi gidi gan. ẹ má jẹ́ ká mẹ́nu lẹ́gbẹ̀ẹ́ ọkọ mi fìfẹ́ hàn sí mi. ṣé ẹ lórí kan tẹ́lẹ̀ kọ́ fọ́kọ yín gbogbo àyẹn ṣé ẹ lórí kan tẹ́lẹ̀ kọ́ fún. orí tí mo máa ń kọ fún wà dáadáa. mò ń bẹ̀ ẹ́ ọlọ́run ọba mọ́kànjú pọ́kọ mi toróhùn ṣàlẹ́mì mi níbi ìfẹ́ fífihàn mi níbi àdúró tì mí òun la láṣìírí mi kì í fẹ́ kábùkù kan mi olùkọ́ ìyá mi tún ló jẹ́ kíkú mọ́ pọ́kọ mi ò àkàrà ìsúnkún ẹ̀kọ́ a ó jọ pẹ́ fúnra wa. olùtẹ̀mọ́ kọ́ fún nìyẹn tẹ́ bá tó wá kọ́ fún kí ni máa ṣẹlẹ̀. inú ẹ̀ máa ń dùn ó máa ń rẹ́rìn arẹ́rìn á fi mí ṣe yẹ̀yẹ́ kódà mo sì máa ń kọ́ fún dìísí kódà mo máa fi ń post picture ẹ̀ gan dìísí. níjọ́ tí ẹ kọ́kọ́ wà sóun náà ẹ̀yin lẹ wá wà lọ́lé. olómọ ń wá mi wá bí mo ṣe sọ ìgbà tí mo sáà ti ṣọ́ọ̀bù àwa bá mi ní ṣọ́ọ̀bù kì í ṣe ilé tó bá ti dé àwa bá mi ṣọ́ọ̀bù wá ti túpẹ́ àṣẹ bá ti di bí ọwọ́ ọ̀rọ̀ ìyá tán wá mi wá àjọ close ní ṣọ́ọ̀bù mi tí bá ti lọ lé òun náà á gbé mi délé ọ̀dọ̀ wa á padà lọ lé. ẹ̀ ń gbé pẹ̀lú pẹ́rẹ́ǹtì yín gbà yẹn. mò ń gbé pẹ̀lú pẹ́rẹ́ǹtì mi bàtà wá di pé àwọn pẹ́rẹ́ǹtì mi kọ́ lé ọ̀dọ̀ wọn kó lọ ilé ọ̀dọ̀ ni wọ́n dà pé mi lè kó lọ tẹ̀lé wọn mọ́ pé mo ti mature. so irọ́ ilé tán ti wá kú òyìn mo wá sanwó ọdún kan míì síbẹ̀. ẹ bá ń gbé bẹ̀. so lèmi wá ń gbé bẹ̀ so bẹ̀ ló wá mọ́ ń wá mi wá. ìjọ tó kọ́kọ́ wá ń wá tọkọ náwó ọ̀fẹ́ sí pé kẹjẹ káwọn ṣeré kílẹ̀ ọkọ̀ sọ. mi ì sọ nǹkan kan irọ́ ni o mi ì sọ nǹkan kan lóní woro sí woro láti ṣe àṣẹ ní flesh to flesh. bó ló lè ṣẹlẹ̀ bó ló lè ṣẹlẹ̀ lọ́ba dì mọ́ yín. ó dì mọ́ mi náà dẹ́ dì mọ́ adẹ̀ ṣe kan tá a ní í ṣe lẹ́yìn ẹ̀ oyún wáyé. ẹ farabalẹ̀ ìgbà tí mo fẹ́ gbọ́ gẹ́gẹ́gẹ́ ẹ̀ ń kó gba àwọn orílẹ̀-èdè àgbáyé wọ́n ń kẹ́kọ̀ọ́ lára yín ni kí ni nǹkan tẹ́ fẹ́ ní í ṣe. kí ni nǹkan tẹ́ lẹ fẹ́ ní í ṣe. nǹkan tọkùnrin àtobìnrin máa ń ṣe. bíi kí ni. bí ìbálòpọ̀. ẹ̀yin lẹ enjoy rẹ̀ ju enjoy àbọ̀ lọ enjoy. mo enjoy náà dẹ́ enjoy ara wa. lẹ bá enjoy ara yín. a enjoy ara wa. lórúkálùkù bá bomi sára. bẹ́ẹ̀ ni. àtìgbà yẹn ló ti di pé kọ́mọ wá. kó mọ wá títí tó yún fi wọ̀ ìgbà tí mo lóyún gan mi sọ fáwọn pẹrẹǹtì mi pé mo lóyún torí pé ní kí n má fẹ́ ìgbà tó yún yẹn wá pé 5 months tó yún yẹn bàjẹ́ ni làwọn pẹrẹǹtì mi tó mọ̀ pé mo lóyún. ìgbà táwọn gbọ́ pé ẹ lóyún kí ló wá ṣẹlẹ̀. ó dùn wọ́n bínú pé kí ló dé tí mi lè sọ fáwọn pé mo wà ń kọ̀díṣàn báyìí pé torí ẹnìkan ń fáwọn mẹ́sẹ̀gì nínú ọjà pọ́n mọ àwọn obìnrin kan wà nínú oyún àwọn dẹ̀ yín kálukú wa mi jẹ́wọ́ fáwọn pé mo lóyún pé báyìí pé mo jẹ́wọ́ ni bóyá nìkan tán ní káwọn ṣe bí làwọn ò bá ṣe mo ṣàbẹ̀ wọn sọ wá ní àbúrò wọn kan àbúrò wọn yẹn kan yẹn náà àjọ ń gbé ni òun ló sà bá mi bẹ̀ wọ́n àti ọkọ ẹ̀ so. ẹ bá wọ ọkọ yín dáadáa ó tọkọ ṣe gbogbo ìgbà yẹn. ọkọ mi tọkọ ṣe irọ́ lẹ pa o ọkọ mébù. kò tiẹ̀ kí n fẹ́ kí n ṣe wàhálà rárá tí n bá ní mo fẹ́ lọ sábà báyìí pé mo fẹ́ lọ sóúnjẹ a ní kí n má lọ á bá mi sóúnjẹ wá. olóúnjẹ oníwọ̀n bá yín ṣe wá. á bá mi ṣèlùbọ́ gàrí epo amúṣuwá ọ̀gẹ̀dẹ̀ débi pé oúnjẹ ò kì í tán nínú ilé mi. yóò bàbá yín ṣe wá yóò gbé fún yín yóò ní ìyàwó mi ó yá gbà. kódà tó bá lọ sóko tó bá pa ẹran àgbò jẹ́ nǹkan tó tún máa ń dẹ ìgbẹ́ torí wà nù community police ọmọ ń ṣọdẹ tó bá pa ẹran kó pọ̀ kò sí bó ṣe lè pọ̀ tó kò ní jẹ́ agbẹdọ́rẹ̀ wà bá mi. yóò gbé fún yín ìfẹ́ yìí pọ̀ gan-an ìfẹ́ yẹn pọ̀ gan-an ìfẹ́ yìí pọ̀ gan-an débi pé mi àti àjọ ń wẹ̀ nílé ìwẹ̀ nígbà yẹn. kó lè ṣe ṣẹlẹ̀ ìfẹ́ yẹn lágbára kó lè ṣe ṣẹlẹ̀ tẹ̀bí jọ wẹ̀ kí ló ṣẹlẹ̀
kó tó ṣẹlẹ̀ tí tá bá ti ṣe dàárọ̀ tá bá ti jí ta fẹ́ wẹ̀. ṣé ẹ ti jọ ń gbé pọ̀ ni. àti jọ ń gbé pọ̀ inú ilé yín náà ń sùn. irọ́ o ó gbalé fún mi tá jọ ń gbé ní di mango bẹ́ẹ̀ ó gbalé sí di mango ilé tẹ̀ gan ni sáà wọ́n gbọ́dọ̀ ti jí láàárọ̀ bẹ́ẹ̀ yẹn àá wẹ̀ tá bá ti wẹ̀ tán máa dáná oúnjẹ á jẹun àjọ jẹun àti jẹun lọ́tọ̀ọ̀tọ̀. ẹ bá jẹun pọ̀ bẹ́ẹ̀ ni gbogbo àwọn nǹkan yẹn tẹ́ ẹ̀ wá padà rí mọ́. ó jẹ́ nǹkan tó ń bà mí nínú jẹ́ tó dẹ̀ ń dùn mí gidi gan. ìyẹn ló ń dùn yín jù. ṣé ọkọ yín ṣé ọmọ eré ṣe dáadáa. ọkọ mi gùdù ọkọ mi gùdù 100%. kí lápẹẹrẹ. ẹ má jẹ́ sọ yẹn ọmọ nàìjíríà yóò ẹ má jẹ́ kán gbọ́ ọkọ mi lọ ẹ má jẹ́ sọ yẹn ayé ti lé. ṣé àpò ọ̀rọ̀ tẹ̀ sọ ń sìn báyìí dápọ̀ ọkọ yín àwọn èèyàn mọ ọkọ tẹ̀ ń bá sọ̀rọ̀ ṣùgbọ́n gbogbo àyẹn ọkọ yín mèrè ṣe. di sí ọkọ mi gùdù o irọ́ wọ̀n ni. kọ́lọ̀ kó bá lọ́ọ̀rẹ́ mi kó mọ̀ pa ọkọ mi gùdù. kó sì mọ gbèsè kẹta rẹ̀. kó mọ̀ gbà á o. ṣé àmọ̀ kẹ́mẹ́ gbèsè kẹta. mo mọ̀ ká mọ̀ gbà á. gbàgbọ́ lórí pọn dandan. kí lẹ ló ṣẹlẹ̀ ní ọjọ́ tí dáàdì yín kú and then kí lẹ ló ṣẹlẹ̀. ọjọ́ burúkú èṣù gbomi mu ni lọ́jọ́ tí bàbá mi jáde láyé ó rẹ̀ wọ́n abiyamọ bí ìyá mi ò sí torí bàbá mi jẹ́ oníyàwó 4 bẹ̀t nínú ìyàwó 4 tán fẹ́ àwọn 2 lọ ó wá kù èyí tán mú bọ̀ látàbújá ìyàwó kékeré ìgbà tí dáàdì mi wá sick tí ò tí pọ̀ ìyàwó yẹn bá sọ pé òun travel ó lọ ó lóun fẹ́ lọ sílé ọdún àlọ rẹ̀ la rí àárí àti padà mọ́ kò padà wá mọ́ débi wípé ìyá mi ló bẹ̀rẹ̀ sí ní tọ́jú dáàdì mi màmá mi náà dẹ̀ níyàwó àkọ́kọ́ fẹ́ wọn wọ́n tọ́jú wọn títí ìyàwó tó sọ pé òun lọ ilé ọdún àpadà rí mọ́ kó padà wá mọ́ ló di pé mẹ́mi nìkan àdágbé àdáfà àdásọ̀ wọ́n ṣàbẹ̀rẹ̀ sí ní tọ́jú wọn títí lẹ́yìn ọdún 3 tí dáàdì mi ti wà lórí ìdùbúlẹ̀ àìsàn ìní dáàdì mi jáde láyé. irú àìsàn wo ló ṣe wọ́n gbà yẹn. nǹkan tá a kàn nọ́tìsì ni pé wọ́n lọ iléèwẹ̀ wọ́n lọ wẹ̀ iléèwẹ̀ ni wọ́n ti ṣubú tá a fi gbé wọn wọlé ìyá mi dẹ̀ gbìyànjú gidi kò síbi tí wọn ò gbé wọn dé Ọlọ́run dẹ̀ ṣe ara wọn ṣubú yẹn wọn lẹ́rìn mọ́. wọ́n rìn àgbàtà gbé wọn wọlé kì í ṣe stroke but nígbà tí wọ́n ṣubú yẹn tá a gbé wọn dénú ilé gbogbo ibi tán júwe àwọn èèyàn tán mú júwe mẹ́mi tọbẹ̀ lọ wọ́n dẹ̀ tọ́jú wọn wọ́n gbádùn wọ́n tún bẹ̀rẹ̀ sí ní jáde padà wọ́n ń ṣiṣẹ́ wọn bẹ́ẹ̀ tó wá kù bí oṣù 6 sí 7 tí wọ́n á jáde láyé ìní sickness wọn yẹn le gan lórí pé wọn ò lè dá dìde mọ́ wọn ò lè dá jẹun à fún wọn lóúnjẹ mẹ́mi lá fún wọn lóúnjẹ ni wọ́n á wẹ̀ fún wọn ò lè bọ́ síta mọ́ rárá wọn ò ríta mọ́ ìgbà yẹn mo dẹ̀ wà nínú oyún 3rd born mi gbà yẹn nígbà tí ó sà lé mẹ́mi bẹ̀rẹ̀ sí ní tọ́jú wọn kó sà má bàa ṣe já sí ikú ṣùgbọ́n ṣíṣe ni tèèyàn rírò ni tèèyàn ṣíṣe ni tọlọ́run ọba ìgbà tó sàpọ̀dún 3 bàbá mi jáde láyé bẹ̀kó tó di pé wọ́n jáde láyé mo sùn sínú ilé lọ́jọ́ kan lóru ó kù bí ọ̀túnla tán máa kú bí ìgbà téèyàn bá ń lálàá ni ìdẹ́ ìsàlà wọ́n jí mi pẹ́pẹ́pẹ́ wọ́n ní kí n jòkó àwọn fẹ́ bá mi sọ̀rọ̀ mo jòkó wọ́n jẹ́ kó yé mi wípé àwọn fẹ́ lọ sí ìrìn àjò kan o pé ìrìn àjò táwọn dẹ̀ ń lọ yí àwọn ọmọ ìgbà táwọn máa dé. wọ́n sọ bẹ́ẹ̀ fún yín. wọ́n sọ bẹ́ẹ̀ fún mi pé àwọn ọmọ ìgbà táwọn á dé wọ́n á ní irú ìrìn àjò wo lẹ̀ ń lọ àti pé pàápàá ń bo lẹ̀ ń lọ wọ́n sà ní ìrìn àjò táwọn ń lọ yìí àwọn ọmọ ìgbà táwọn ò dìbẹ̀ kí n kó gbogbo àwọn àbúrò mi mọ́ra o ká ṣera wa ní òṣùṣù ọwọ̀ ká mọ́ yára wa o pé àwọn sáà ń lọ mo bá pariwo dáàdì mi ìrìn àjò bo lẹ̀ ń lọ ìrìn àjò bo lẹ̀ ń lọ ibẹ̀ ni mo ti yájú sáyé mo gbéra bílẹ̀ sí mọ́ mo gbọ́dọ̀ mọ́ èmi lọ mo ṣàlàyé nǹkan tí mo rí fún mẹ́mi gbogbo ìgbà yẹn dẹ̀ ni wọn ò gbóúnjẹ mọ́ wọn ò lè jẹun mọ́ wọn ò gbá oúnjẹ lọ́wọ́ wa mọ́
kò ju ọjọ́ kẹrin ẹ̀ lọ gbogbo wa wà ní sísà mi ẹni tèmi tẹ̀lé ó ti wá a dẹ̀ ń pàbúrò mi ọkùnrin náà èyí tán bí tẹ̀lé mi pé kó mọ̀ bọ̀ condition wa bá ti le o bẹ̀tẹ̀ òun ò kà á kún jẹ́ èèyàn kan tí kò kí tètè ka nǹkan kún gbogbo wa wà nínú ilé èmi àti sísà mi tí mo tẹ̀lé àti mẹ́ẹ̀ mi a wà nínú yàrá ìyá kan lọ pé káwọn tún lọ yẹ̀ wọ́n wò bọ́n sí máa ń wò wọ́n ìgbà tí wọ́n fi débi wọ́n ṣàgbégbọ́n tán fi débi wọ́n ti ń gbogbo ẹ ti dàrú wọ́n ṣàgbé wọn dání wọ́n ti dákẹ́ sọ́wọ́ wọn nìyẹn bí ìyá ṣe wọlé padà náà bá wá sọ fún wa pé bàbá yín ti dákẹ́ o ìgbà tàbí mi bá sáré gìrìgìrì a sáré wọnú pálọ̀ bàtà bá wọn ọlọ́jọ́ ti lọ ẹlẹ́mìí ti gbà dádì mi ti dákẹ́ ariwo tá à ń sun ẹkún ní last born wa ló ń gbọ́ ní ilé kejì tó wà lòun náà bọ́sà ló bẹ̀rẹ̀ sí ní sunkún kò pẹ́ kò jìnnà lẹ́gbọ́n ní ọjọ́ yẹn the same day yẹn ìní àbúrò ẹ̀gbọ́n wọn ló wọlé wá bó ṣe gbọ́ tá à ń sunkún lòun náà ní ó ná bá jẹ àmì ara tí ń sọ náà lòun fi ń bọ̀ wá bíbí gbogbo àṣà bara jẹ́ asun ẹkún àṣẹ gbogbo ẹkún òjì òkú tó ti kú mọ́ wáyé pẹ́kún mọ́ ń jìyàn ní ẹkún tá a sún jọyàn àtẹ̀bí àtàrà àtọmọ ó yẹ kó jí bàbá mi lọ́jọ́ náà àmọ́ ẹkún ò kì í jókun tó bàjẹ́ ti bàjẹ́ a dẹ̀ gbé wọn a lọ sí wọn àwọn èèyàn bá wa wẹ̀ fún wọn wọ́n ṣe ẹgbẹ́ kírun sí wọn lára a dẹ̀ lọ sí wọn. so bá a ṣe débi tá a ti sí wọn kálukú padà sílé a padà sínú ilé ìyá wà nínú opó àṣàṣàdúrà ń fàdúrà ràn wọ́n lọ́wọ́ ìgbà tó wá di ìjọ́ tá a fẹ́ ṣe fìdá wọn ní 8 days ní ìyàwó wọn kékeré yẹn ló tó wá padà wá bẹ́ẹ̀ kó tó di pé wọ́n padà wá gbà tá a pé àbúrò mi pé bàbá ti dákẹ́ o níjọ́ tí dáàdì mi dákẹ́ yẹn kò gbàgbọ́ ó ní ìjẹ́ kó bòkù ká ní tó gbàgbọ́ ni á bòkù wọn lè kó tó dé pa lọ sí wọn bẹ́ẹ̀ ìgbà tó dé onígbà tó ń bọ̀ wá sí ọ̀rẹ́ bó ń ṣe dé di mọ́tò ó nílẹ̀ ní mọ́tò tó ń wá bá mọ́tò yẹn ti kún ó ní mọ́tò yẹn ti kún so bó ṣe wo ní òun kóun yíra padà bó náà kàn ń gbọ́ Jamiu wẹ̀yìn tó máa wẹ̀yìn báyìí ó ní spirit dáàdì mi lòún rí. ẹ tún ọ̀rọ̀ yẹn sọ kó lè bá ìyá wọn yẹn àbúrò yín yẹn ò tí ì gbọ́ pé dáàdì yẹn ti kú. kò tí ó ti gbọ́ àwa pé níjọ́ tó ṣẹlẹ̀ yẹn ṣẹlẹ̀ pé kó mọ̀ bọ̀ o bàbá ti dákẹ́ o bẹ̀sì kò gbàgbọ́ ó ní láíláí kò lè pọ́sibú dáàdì wọn ò lè kú bẹ́ẹ̀ yẹn gbà tó ṣàdípà pé mọ́mọ́ alẹ́ rẹ̀ gbà tó wá dàrọ̀ ọjọ́ kejì tó fẹ́ máa bọ̀. iṣẹ́ wo ni dáàdì yín ṣe kan tó di pé wọ́n. driver ni dáàdì mi ń ṣe ìgbà tó di wípé dọ́kì tó ń bọ̀ lóní bó ṣe dé di mọ́tò ló sáàrí ẹni yẹn tó pé Jamiu nígbà tó máa wẹ̀ oníṣíríìtì wọn ní kó tó sọ ní kó pàpà òun ò rí wọn mọ́ ó gbà yẹn lòun tó wá gbà pé ibẹ̀ lòun ti ń sunkún tí tó fi dé ọ̀rọ̀ ìgbà yẹn ló tó gbàgbọ́ pé tó délé bàbá ti kú. so nínú ìrìnàjò yẹn náà àwọn fúnra wọn náà tún lọ túfọ̀ fún ìyàwó kékeré wọn torí ńgbà tó dé níjọ́ tá à ń ṣe àdúrà 8 days ó dé ó tiẹ̀ ń sun ẹkún kò sẹ́nibọ̀dì tó ta sí tó kí ẹ̀ fún ìgbà tó ló wá bẹ̀rẹ̀ sí ní sọ pé bàbá rí líwà ń pé fúnra ẹ̀ ló wá àdìbò ló ṣe gbọ́ pé bàbá kú ó ní fúnra wọn náà wá túfọ̀ fún un pé inú ilé pé wọ́n wọnú ilé pé bó ṣe wá ní kó ń jáde òun ló nítàn pé aṣọ wọn kan báyìí tán mọ́ wọ́n ṣáà describe aṣọ wọn yẹn pẹ̀lú fìlà tán máa ń dé sí ní pé lòun rí pé bó ṣe wẹ̀ báyìí ló bá ní bàbá rí líwà ó ní bóun ṣe rí wọn mọ́ nìyí pé kò tó wá pẹ̀lú tó wá mọ sọ fún un pé bàbá ti kú ìlú náà ṣàfi wá sí ibi fìdá wọn ní 8 days tá a ṣàfi ṣe fìdá wọn tó fi lọ kọlọ̀bá láàánú kó bá mi tẹ́ wọn sáfẹ́fẹ́ rí kó bá mi pa gbogbo àṣìṣe wọn rẹ́ àwa tó fi sílẹ̀ náà kọlọ́mọ ti jà lọ kánjú bá o. ẹ sọ tí yín lọ́jọ́ yẹn pé ẹ tún máa ń rí wọn lójú àlá. mo máa ń rí wọn dáadáa torí dáàdì mi nígbà ìwà láyé ẹ̀ dáàdì mi fìfẹ́ hàn sí mi gidi gan láti ìgbà tí mo ti wà ní kékeré bàbá mi láìkì mi gan débi wípé inú ilé tá à ń gbé ńgbà kan lólùpìtàn ọmọ ń sọ wípé dáàdì mi ń bà mí jẹ́ dáàdì mi láìkì mi gan ó ti gbé gbogbo ọmọ tí mo bí gan báyìí ẹlẹ́wọ̀n pé dáàdì mi jọ lọ́mọ ń bímọ lọ́sípítà ni nígbà wà láyé dáàdì mi so gbàtán wá kú kò sẹ́ni tí ó tá a ṣe tí ò ní dùn tí n bá ti wá sùn báyìí mo máa ń rí wọn tá a mọ́ jọ ń sọ̀rọ̀ dáadáa lójú àlá
àmọ́ jọ ń sọ̀rọ̀ dáadáa tájọ mọ̀ sọ̀rọ̀ pé báyìí kásà báyìí. So bẹ̀ sí ní ìgbà tí màá rí wọn last, àbúrò mi ọkùnrin, ìyẹn ọmọ ìyàwó tán fẹ́ lé mẹ́rin mi, ọmọ yẹn náà mo láìkí ẹ̀ gan-an. Ó wá di pé kò wálé mọ́, àárí àmọ́ whereabout ẹ̀. Bàtà dẹ̀ ti béèrè pé ilé tó ń gbé kó jẹ́ ká mọ̀ bẹ̀, kò jẹ́ ká mọ̀ bẹ̀. Aṣá ti wá rí ti pẹ́, nǹkan tún sùn lọ́jọ́ náà ni dáàdì mi sì tún yọ sí mi lójú àlá nìyẹn pé Akil Rashidi ńkọ́. Wọ́n á ń dá wọn lójú àlá yẹn pé mi ì dẹ̀ rí o. Wọ́n ní o ò rí o dẹ̀ béèrè ẹ̀. Wọ́n sọ pé nígbà tí mo ní kó mú mi lọ ilé ẹ̀ tí ò dáhùn. Wọ́n bá ní kí n wá o, kí n wá o, kí n wá. Wọ́n ṣàtẹnumọ́ lẹ́ẹ̀mẹ́ta fún mi. Mo ṣàtún fi yájú sáyé. Ẹ̀yìn ìgbà yẹn mo máa ń rí wọn dáadáa, mo kàn lè sùn báyìí. Kódà ìgbà míì gan tí bá fẹ́ rí wọn, ó ní aṣọ wọn kan tí mo mú nígbà tán kú tán. Mo máa aṣọ wọn kan pẹ̀lú fìlà wọn kan tí n bá dé sùn mọ́jú, kò sí màá rí wọn, a jọ sọ̀rọ̀ lójú oorun. ṣọ́ọ̀ṣì ìṣẹ̀lẹ̀ tí ì sìn. Mo ti ẹni tó wà níbẹ̀ ni pé àwọn aṣọ wọn yẹn mo ti wọ̀ tipẹ́. Ṣùgbọ́n táìmù ìgbà yẹn tí n bá wọ̀ àbí mo dé ordinary fìlà wọn bá fi sùn mọ́jú, màá rí wọn lójú àlá. ẹni tẹ́ bá rí wọn kí ni wọ́n máa ṣe fún un? Wọ́n máa ń bá mi sọ̀rọ̀, wọ́n dẹ̀ máa ń ṣàdúrà fún mi lójú àlá. lójú àlá. Ìbú téèyàn bá réjò tó bá rọ́kùnrin, kó kọ́kọ́ mú ọkùnrin kó sa yánkanyànkan kó fejò sílẹ̀ kó máa lọ. Torí pé àwọn ọkùnrin tí wọn bá ti rí nǹkan tán bá ń wá, wọ́n á sì máa gbéyàn gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀. Ṣùgbọ́n tán bá ti lè rí nǹkan tán wá tán, èèyàn á da láìmọ̀ ṣe mọ́ lójú kí ni nǹkan wọn. tọkùnrin ń wá? Ní tọkùnrin ń wá. Tó bá yẹ pé ọkùnrin ó mọ bó ṣe máa ń fìfẹ́ hàn sóbìnrin nígbà téèyàn bá wà lọ́nà, iná ṣe máa ń fìfẹ́ hàn tó bá ti di pọ́n ti bímọ tán ni. Ayé ò bá dáa. Ṣùgbọ́n kò sí irúfẹ́ téèyàn lè ní sí ọkùnrin. Lẹ́yìn tọ́kùnrin bá ti bímọ méjì àbẹ́yọ kan, ìfẹ́ ti tàn, kò sí ìfẹ́ mọ́. kí ló dé tẹ́ fi sọ bẹ́ẹ̀? Ní tó ṣẹlẹ̀ ní wípé ṣe rí ọkùnrin, àwọn obìnrin máa ń fìfẹ́ hàn sọ́kùnrin o. Ṣùgbọ́n àmọ́ nǹkan tó ń fà á pàtó, àmọ́ díẹ̀ tó jẹ́ pé ìgbéyàwó ọdún kan, ọdún méjì, á dẹ̀ ṣàdédé máa dàrú. Torí pé kí ni èèyàn á fìfẹ́ hàn sọ́kùnrin. Bóyá ká sọ pé bóyá eré téèyàn máa ń bá ara èèyàn ṣe kó tó di pé èèyàn máa rì. Bóyá ń lè yàn mọ́ ṣe ni. irú eré wo lẹ bára yín ṣe? Ẹ mọ̀ pé nísìn ọkùnrin àti obìnrin tá a bá jọ ẹ̀ṣẹ̀ fẹ́ra wa, kò sírú lọ́ọ̀fù téèyàn ò lè fi hàn síra èèyàn. kí wàá ní Kò sírú ìfẹ́ téèyàn ò lè, kò sí eré téèyàn ò lè bára èèyàn ṣe lórí bẹ́ẹ̀dì. irú eré wo? Bóyá níbi ìbájọlòpọ̀ ni o. Bóyá níbi kákàn jọ ṣeré ká fìfẹ́ hàn ká ṣe kinní ni. Bóyá nílé ká sọ pé èèyàn ò mọ̀ ṣe mọ́ ni. Kò yé èèyàn. Torí bá sọ pé ó yé mi pàtó, ìdí tọkùnrin fi máa ń treat obìnrin lẹ́yìn ọmọ kan, lẹ́yìn ọmọ méjì, kò yé mi. Ní tó tún wá ń lọ lóde ìsìn, ìgbéyàwó tí ò tí ì jọdún kan, tí ò jọdún méjì lọ, tá dẹ̀ ti máa dàrú. Ṣẹ́rọ́kùnrin ò lọ́rùn o. Á ní nǹkan kan tẹ́ ẹ rí tẹ́ ẹ fi sọ pé ọkùnrin ò Ní lọ́rùn. tí mo rí pọ̀. Ṣé rí ọkùnrin nígbà tí mo máa ń rì, ọkọ mi láìkì mi, ó dẹ̀ fìfẹ́ hàn sí mi gan. Ó fìfẹ́ hàn sí mi gidi gan. Débi wípé ìfẹ́ yẹn, in fact, mo enjoy marriage mi gbogbo ìgbà yẹn. Àmọ́ lẹ́yìn ìgbà tí mo bí ọmọ àkọ́kọ́ ni gbogbo ẹ̀ dàrú. ó lè ṣe bẹ̀rẹ̀. ṣé ẹ̀ mara mú ni? Kò yé mi o. Bí mo ṣe ń múra nígbà tí mo wà ń sisí, náà ni mo ṣe ń múra lẹ́yìn ìgbà tí mo di pé mò ń bímọ tán. Ìmúra mi ò yàtọ̀, ìṣesí mi ò dẹ̀ yàtọ̀. Ìrìn àjò mi gan, mi ì jẹ́ kó yàtọ̀. Torí pé kí ni, mo fẹ́ràn ọkọ mi dáadáa, mi ì dẹ̀ fẹ́ nǹkan tó lè pa lára. Ṣùgbọ́n gbogbo ẹ̀ jùlọ ó yí Ọlọ́run. Ìyẹn bẹ́ẹ̀. Lára rẹ̀ tún ni àwọn tó tún súnmọ́ mi bí ọ̀rẹ́ bí kinní nínú ìgbéyàwó wọn, nǹkan tí mò ń rí tí kò bójúmu tó. Tẹ́lẹ̀ pé tán bá ti bímọ kan báyìí, á di gbàgbó. sọkọ yín wọ́ sókè náà yín rí? níjọ́ tó kọ́kọ́ náà kí ló ṣẹlẹ̀? Ọkọ mi nà mí rí. kí ló fà á tó fi gbọ́ sókè náà? Ìgbà tí ó kọ́kọ́ nà mí, ó ní kí n mọ̀ pé ìyàwó tó fẹ́ lé mi ní mọ́mì. ẹ farabalẹ̀. ìyàwó tó fẹ́ lé yín, ẹ̀yin ni ìyálé? Bẹ́ẹ̀ ni. wọ́n á ní kẹ́ mọ̀ pé ìyàwó tó fẹ́ lé yín Ní ṣẹ́ni ẹ̀ jù mọ́mì. yín lọ lọ́jọ́ orí ni? Kò jù mí o, kódà kò tó mi. bó ló ṣe ṣẹlẹ̀ tó fi ní kẹ́ mọ̀ pé mọ́mì? Tí n bá ní ó yé mi, rọ́ ni mo pa. Bẹ̀tì kan tí mo kàn rí ni pé lọ́jọ́ náà, ó ní ṣe bẹ́ẹ̀
mi kì í ṣe illiterate pé tẹbí mi náà kàwé díẹ̀ pé tí n bá ti fẹ́ mọ bá a sọ̀rọ̀ kí n mọ fi respect kún. ìyẹn ọkọ yín ló sọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni wọ́n á ní irú respect bíi ti báwo. ó ní mo ní ó wá sọ fún mi ní respect bíi ti báwo ó wá ń sọ fún mi lọ́jọ́ náà pé bẹ́mi ṣe ń lo hó fún kémi mọ́ lo hó fún mọ́. mo wá fún nígbà tó bá fẹ́ irọ́ ìyá mi lé mi lè lo hó fún tó lóun ló wá bá mi fẹ́ ọkọ. mo sọ lọ́jọ́ náà ló bá ní kémi wọ́n ní sọ́wọ́ ẹ̀ mọ́ fún mi mo sì wọ́n ní ó fẹ́ kí n máa pè ní mọ́mì ni mo sọ fún bẹ́ẹ̀ yẹn wọ́n táyé pé mọ́mì yẹn gan ni pé mọ́mì yẹn gan ló dáa mo bá ní láyé oyún ò lè padà dìjì nǹkan tó ṣẹlẹ̀ lọ́jọ́ náà nìyẹn. kẹ́lẹ̀ bá a sọ̀rọ̀ kọ́rọ̀ ilé bá yí wá dáadáa obìnrin yìí ò jù yín lọ lọ́jọ́ orí ẹ̀yin lẹ́jọ́ kò jù mí lọ bẹ́ẹ̀ ni obìnrin yẹn ń ṣiṣẹ́. ó ń ṣiṣẹ́. ẹ̀yin náà ń ṣiṣẹ́ ń gbà yẹn. bẹ́ẹ̀ ni. ẹ̀dẹ̀ yàrá ọkọ yín ti kọ́lé gbogbo yẹn. kò tí ì kọ́lé. yàrá mélòó ló wà. ó gbalé fún wa sọ́tọ̀ọ̀tọ̀ ní àjọ gbé papọ̀. báwo ló ṣe wá possible kẹ́ máa pẹ̀lá ní mami níbi tó ń wà. ẹn tó ṣẹlẹ̀ ni pé àlejò fẹ́ jáde àbí kó kàn wá kí mi àbí kémi náà ṣeré lọ sọ́dọ̀ ẹ̀ kálẹ̀ ní tó ń ṣẹlẹ̀ nìyẹn. lẹ́yìn náà bá bẹ̀rẹ̀ sí pé mọ́mì. mi lè pé. kí ló wá fa tó fi gbọ́ sókè náà. ìgbà tí mo ní mi lè pé náà ni tí mo bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ pé tó wá jẹ́ pé màá ṣe pé ní mọ́mì kódà kó fẹ́ràn ìyá mi lé mi lè pé ní mọ́mì. so ló wá ní mo sá sọ̀rọ̀ ńjọ́ yẹn mo sọ̀rọ̀ bí ìbínú ẹ̀ mọ̀ pé àwọn obìnrin mo sọ̀rọ̀ ńjọ́ yẹn pé àbúyé àwọn àti àbí nǹkan kan sáà ti yé yín bẹ́ẹ̀ mo sá sọ pé àbí nǹkan ṣe wọ́n kankan bẹ́ẹ̀ yẹn ló fi ṣíwọ́ sókè ọkọ mi dẹ̀ jẹ́ èèyàn kan tó yẹ pé tó bá ń sọ̀rọ̀ kéèyàn má fún lésì àbúrò ọmọ fún lésì yẹn ló máa ń bi nínú. ẹ̀ka tó ti gbọ́ sókè náà yẹn rí náà nù àbó ó tún náà yẹn rí. láti ìgbà yẹn kò ṣẹlẹ̀ mọ́. obìnrin yẹn wá ń kọ́ ní tiẹ̀ tó jẹ́ ìyàwó. ó wà. ó sì ń fẹ́ra. bẹ́ẹ̀ ni. ó bímọ fọ́kọ yín. ó bímọ fún. ṣùgbọ́n ìyẹn ló wá fa débi pé ẹ̀yin àtọkọ yín ò fi jọ gbé pọ̀ mọ́. n tó fà á nìyí. torí kò gbọ́ sókè náà káwọn kò gbọ́ sókè náà. torí pé torí nínà tó nà mí kọ́ o. kí ló ṣẹlẹ̀. torí ìyàwó tó fẹ́ mi ò jẹ́ kí a jọ gbé pọ̀ torí kò fẹ́ kémi àti ìyàwó ẹ̀ ká jọ ní àjọsọpọ̀ kankan mọ́. lẹ́yìn tẹ́ bá ń pè mọ́mì. lẹ́yìn so àtìgbà yẹn ni kò tiẹ̀ kí fẹ́ rí mi látàn rárá tó pẹ́ tíyàwó ẹ̀ bá ti sọ báyìí òun làbẹ́ gé. nígbà tẹ́ fẹ́ra yín gbà yẹn ṣọ́sanwó orí yín. kò tí ì san kan rí mi nírètí pé tá a bá bímọ a máa ṣe papọ̀ bẹ̀tìgbà tí mo fẹ́ Ọlọ́run ò tètè dá mi lóhùn tí n bá ti lóyún gbà yẹn ó máa ń bàjẹ́. gbogbo gbà yẹn ìfẹ́ tẹ́ ní sọ́kọ yẹn pọ̀ ń gbà yẹn gan. gidi gan up till now. ìjọ tẹ́ pàdé bó lẹ́yìn àtọkọ yín sì jọ pàdé tẹbí fẹ́ra yín. ọ̀rọ̀ Ọlọ́run ọba nípasẹ̀ ọ̀rẹ́ mi ilé mi àti ẹ ti pàdé. ìlú wo nìyẹn. ní ọ̀rẹ́ ń bíbá iná ni ó túmọ̀ sí ó jẹ́ pé ọ̀rẹ́ mi yẹn láti mo ṣe freedom tán tí mo rí ṣọ́ọ̀bù tòsí ilé ọ̀rẹ́ mi ni mo gba ṣọ́ọ̀bù sí ọ̀rẹ́ mi yẹn àtọkọ mi dẹ̀ jẹ́ ìyá ọ̀rẹ́ mi àtọkọ mi wọ́n jẹ́ ọmọ àbà kan náà. ọmọ abúlé kan náà. ọmọ inú torí àgbẹ̀ lọ́kọ mi tó wá tágbà tó wá yẹn ó rí èmi so ibi tí mi àti ẹ ti pàdé tọ́rọ̀ fi ó ṣàṣàrè fọ́ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi yẹn bá mi sọ̀rọ̀ so ibi tí mi àti ẹ ti pàdé tó fi di pọ́rọ̀ wá wọra wa nìyẹn. gbàtẹ́ pàdé ńgbà yẹn ṣé ọkọ yín ò kí ń hùwà yẹn sí yín gbogbo. rárá o kò kí ń hùwà ẹ o kódà gbogbo ó fìfẹ́ hàn sí mi gan nígbà yẹn ó fi ìfẹ́ ó fi hàn sí mi tó jẹ́ pé tí ò bá sílé tó bá wà ní àbà á pè tó ẹ̀mẹrin sí ẹ̀márùn kílẹ̀ tó sùn á mọ bí mi bó ni mo ṣe wá kí ni mo jẹ kí ni mo mú o kódà up tìgbà tí mo fẹ́ dénú ilé gan ìyà ò jẹ mí mi kábàámọ̀ gbogbo ìgbà yẹn pé mo fọ́kọ. ṣó ni àkọ́kọ́ ọkùnrin láyé yín àbẹ̀tí lọ́kùnrin mi ìrìkẹ́ tó fọ́ ẹ. ẹ mọ̀ pé kéèyàn tó márì èèyàn ti nẹ́ni téèyàn ti jọ déètì rí so mo ní ẹni tí mo déètì rí dáadáa mo ní ẹni tí mo déètì dáadáa. ẹ bá wò dáa jẹ́ pé kì í sọ ọkùnrin gan ló sọ yín ìdóbìnrin. kì í sóhun ẹni tí mo ní mo ọkọ ń fẹ́ yẹn bẹ́ẹ̀ ó ṣe mí lànà pé ikú ni ló dẹ̀mí ẹ̀ légbodò nígbà yẹn àti ìfẹ́ra wa wọlé o gbà yẹn a sì wà lójú ọ̀nà àwa méjèèjì àfẹ́ra wa wọlé rárá ó tó di pé ó kú. ṣùgbọ́n láti ó tọ́ mélòó bá tẹ́yìn àtọkọ yín ti jọ fẹ́ra yín lẹ̀. ṣé èmi àtọkọ mi pé tá a ti fira wa sílẹ̀ a fira wa sílẹ̀ torí mò ń pè
ìjà náà nìyẹn. kì í ṣe pé bóyá àjà kò kàn ṣe bó ṣe yẹ kó ṣe ń yé yín àjà tí n bá pè é táwọn bá ó dẹ̀ san school fees àwọn ọmọ táwọn bá ní àwọn nídìí nǹkan àbí bóyá wọ́n fi owó school o á send ẹ̀ kò kàn wálé bó ṣe yẹ kó mọ wálé ló lè jẹ́ pé a lè múra ní bí ẹ̀ẹ̀mejì láàrin ọdún. But gẹ́gẹ́ bí obìnrin ṣé tẹ́ bá wò dáadáa ẹ ti súnmọ́ bí ọmọ ọdún mélòó. tó bá di August 27 màá pé 42 years. August 27 ní màá pé 42 years. Tẹ́ bá wò dáadáa ṣé kìí ṣe yín lẹ́ẹ̀kọ̀ọ̀kan bí pẹ̀kẹ́ ọkùnrin torí èèyàn gbogbo wa ni ẹ̀jẹ̀ ń káàkiri nínú àgọ́ ara wa. Mo fẹ́ kẹ́ ẹ sòótọ́. ọ̀rọ̀ ńlá lẹ béèrè yìí lérí ọ̀rọ̀ tẹ́ béèrè yìí ó máa ń ṣe mí bẹ̀rù pé obìnrin ẹlẹ́ran ara ni gbogbo ẹ̀jẹ̀ ló dẹ̀ rọ̀ nínú vein kálukú. ní tààràgbà kan èmi àti àríra for bí ọdún díẹ̀ ó sáà kìí ṣe bí ọdún kan ó ń lọ bí ọdún bíi mélòó tá a fi ríra. ìgbà tó ṣàwá di wípé mo sáà ń sì kínú máa wọ́ọ̀rì mi mo lògùn mo ṣe kò ṣe bí kan nínú àwọn ọ̀rẹ́ mi ṣe fún mi nímọ̀ràn ní pé kí n lọ sí hospital kí n lọ ṣe test mo lọ sí general hospital mo lọ ṣe test kan tó confam ẹ̀ fún mi pé ọkọ mi ń kọ́ mo ní ọkọ mi wà wọ́n ní so travelling out ní àbó ti kú mo ní Ọlọ́run ò ní jẹ́ ọkọ mi ò kó wà láàyè pé wọ́n ní ilé ẹni la ti ń jèkuru tí onídòdó oṣù ònù díẹ̀ mélòó ló fẹ́ díẹ̀ mo ní ó ti travelling out ní pé kò sí ní Nàìjíríà wọ́n ní tó ń ṣẹlẹ̀ ní wípé àìsúnmọ́kùnrin mọ́ ń ló fà á. mo wá ní kí nìkan tí mo lè ṣe sí i wọ́n ní kò sí solution kò sí oògùn tí mo lè lò pé kò sí oògùn kan tí mo lè lò except kí n lọ bọ́ ọkọ mi tó wà àbí kí n wá ẹnìkan mi lè ṣe mùsùlùmí ilé onímùsùlùmí jáde mùsùlùmí òdodo dẹ̀ ni mí pé nǹkan tán bá mọ̀ tí mo lè máa lò ìnìkan sọ fún mi wọ́n wá ní kò sí nǹkan táwọn lè sọ fún mi lẹ́yìn pé táwọn bá kàn tiẹ̀ fún mi lóògùn ó kàn lè relieve mi fún ìnira tí mò ń pè tí mò ń dojúkọ kó lè relieve mi díẹ̀ pé bẹ́ẹ̀ pé á lọ tán pátápátá àwọn ò fọwọ́ sọ́yà lẹ́yìn kí n wá solution. bó lè ṣe wá ṣe. níwọ̀n ìgbà tí mo dẹ̀ ti fẹ́ ọkọ mi mo ti bọ́lọ̀ mi dámọ̀jẹ̀mú pé ọkùnrin kankan tún gun orí mi mọ́. mo fẹ́ kẹ́ ẹ nà tán fún wa torí gbogbo àgbáyé yóò mọ̀ gbọ́ wa o àwọn ọ̀pọ̀lọpọ̀ ẹlòmídẹ̀ lè rí kán wò pé àwọn láì kíkà tó bẹ̀rẹ̀ yìí sọ. nígbà tí mo ti fọkọ mo ti pinnu pọ́kùnrin mi ò tún borí mi mọ́ mo wá rò pé kí ni mo fẹ́ ṣe mo wá mú fún mo pe ọkọ mi ni pé bàbá lágbájá nǹkan báyìí ló ń ṣe mí mo dẹ̀ ti lọ sí hospital mo ti lògùn mo lọ sí hospital mo lọ ṣe test nítorí sọ fún mi ni pé àìsúnmọ́kùnrin mọ́ òun ló fà á ó kàn gbẹ́rìn lórí fóònù ó fi mí rẹ́rìn mo ní ẹ̀rín lòún fi mí rí ni ò dẹ̀ ṣàánú mi ò dẹ̀ mọ̀ jẹ́ kí n kú ó sàárẹ̀ ló bá nókè ó ti gbọ́ ó máa wálé láìpẹ́ mo sáà fi ọ̀rọ̀ lọ àwọn ọ̀rẹ́ mi tí àjọ ń sọ̀rọ̀ àwọn kan tí ó fún mi nímọ̀ràn wípé kí n pọ̀ sókè kí n lọ bá níbi tó wà lọ́hùn pé àbí mi mọ ibi tó wà ni àwọn kan fún mi nímọ̀ràn pé tó bá kọjú sí mi kí n tá tó bá kọ̀yìn sí mi kí n tá tó bá pè mí nìkan kí n tèrò ara mi pa àwọn kan fún mi nímọ̀ràn pé ṣé mi rọ́kùnrin pè mí ní àbí mi àtọkọ mi ti múlẹ̀ ni mo ní èmi àtọkọ mi ò múlẹ̀ mo níbẹ̀ tí mo ti búra látọdún tí mo ti fẹ́ pọ́kùnrin mi ò tún gun orí mi mọ́ mo sáà bẹ̀rẹ̀ sí ní ń pè lórí fóònù mi mo fi kọ́ disturb ẹ̀. ọdún wo ni ìgbà tẹ́ lọ sọ́sùn yìí máa bọ́ síbẹ̀ tẹ́ bá rò. last year. a jẹ́ pé ọkọ yín ó ti ẹ̀yin àti ẹ̀dùjọ́ ríra kẹ́yìn yàtọ̀ sí last time yóò ti tọ́dún mélòó. ó ti tó bí 5 years. ok mo gbọ́ yín lọ. mo sáà bẹ̀rẹ̀ sí ní ń pè mo fi kọ́ disturb ẹ̀ títí mi jẹ́ kó gbádùn mo dẹ̀ mọ̀ pé ó ń wá sọ́rẹ̀ bẹ́ẹ̀ kò dé sàkání mi àtàwọn ọmọ ni tàbí ló kàn díjọ́ kan mo wà níta mo kàn ṣàdédé ríkọ̀ ẹ̀ tó pè mí pé òun rán ẹnìkan sí mi pé kí n jáde sónítàn níta pé kí n bo nílé ọ̀dọ̀ mo wá ní ibi báyìí là ń gbé torí kò mọ inú ilé olóògbé alé yẹn fún mi o ó kàn kówó fún mi pé kí n wálé bẹ́ẹ̀ kò mọ ibi tí a wà tó bá dẹ̀ pè mí pé kí n
kí n gbalé àgbálé ó bá dẹ̀ kó kí n jáde síta sí mo jáde síta mo ní mi rí ẹni tó sọ kò pẹ́ bí mo ṣe drop kọ́ yẹn tán ni mo rí tó machine ẹ̀yọ lọ́ọ̀kan mo sáà mú wọlé wá. ẹ̀yin lẹ mú wọlé. mo mú wálé bá a ṣe délé. bó ṣe kọ́ bí machine ẹ̀ ṣe kọ́kọ́ yọ yẹn ẹ̀rẹ́rìn. inú mi dùn lọ́jọ́ náà gan. wípé nǹkan máa ṣẹlẹ̀. yàtọ̀ sí yẹn gan pé ẹni tí mo ti rí tipẹ́ pé mo tún padà rí àyò ọkàn mi yàtọ̀ sí yẹn. ok gbàtẹ́rì yẹn kọ́ máa lọ ńkọ́. Kò ṣe nǹkan kan tó bá ti fún mi lówó. irọ́ lẹ pa. tó bá ti fún mi lówó. kò tó ní fún yín ní. tó bá fún mi tí ò bá fún mi mi kí ẹ̀. irọ́ lẹ pa ẹ má sọ̀rọ̀ yín. ẹ jẹ́ kí n mọ̀ sọ̀rọ̀ mi lọ inú mi dùn lọ́jọ́ náà. bó ṣe dé ó ra àwọn ọmọ náà àwọn ọmọ ẹ̀ náà dùn wọ́n yọ ọmọ wọn ṣe ọba ṣe rí wọn nírun wọn ti kún fún wọn lówó kán lọ ṣerun wọn. bá dẹ̀ jòkó bá ṣàtún bẹ̀ pé kí lẹ̀ṣẹ̀ mi kankan tó fi ó ṣàyè yín bẹ́ẹ̀ yẹn àṣàṣọ́njọ́ yẹn ó kù síbẹ̀ ló bá ní òun lòun padà bọ̀ ó lọ lọ́jọ́ náà láàárọ̀ ọjọ́ náà. ọ̀fọwọ́ kàn yín ẹ̀yin lẹ̀ jẹ́ kọ́fọwọ́ kàn yín. bẹ́ẹ̀ ni torí pé kí ni ó ti lọ tipẹ́ ẹni téèyàn ti rí tipẹ́ téèyàn bá rá èèyàn lè ṣàdédé ṣe kí ni bẹ́ẹ̀ yẹn èèyàn lè ṣàdédé kù fìrí mọ́ ó sà lọ ó lòun padà bọ̀ ní ìrí lọ́jọ́ yẹn ó wá jọ́ kejì jọ́ kẹta ó sà ti ń lọ bí ọjọ́ kẹrin ló bá dé bó ṣe dé ọ̀sán ló fi wálé ńjọ́ náà àwọn ọmọ mi ti lọ sí skul. ògbó tí mo jẹ ìdílé. àwọn ọmọ ti lọ sí skul bá sànù yá nínú tó ń ṣèmí lèmi náà lọ́pṣàn mọ́ èmi náà sáà agree ńjọ́ yẹn. ẹ farabalẹ̀ kó lè bá yé wa dáadáa ẹ máa gbọ́ kó lè bá yé wa dáadáa ìgbà tó dé tó ń lọ sọpọ̀ ya nàbẹ́yìn. bẹ́ẹ̀ ni bó lè múra yẹ sọ fọkùnrin pé ó yá láyé ṣàjàgbó. ìgbà tó sọpọ̀ ya kí ni nǹkan tó sọpọ̀ ya. ó náà fẹ́ bá mi ṣeré mo kọ́kọ́ deny pé mi ì ṣe àṣàjọ ń. ẹ̀yin náà fakọ sí ni. àṣàjọ ń fà mọ́ra wa lọ́wọ́ pé ẹ̀ ṣe yẹn irọ́ lẹ̀ ń pa pé mi ì ṣe. kò tínú yín wá ọmọ gbádùn yín lọ. àṣàjọ ń fà mọ́ra wa lọ́wọ́ ní àṣàjọ ń drag ẹ̀ mọ́ra wa lọ́wọ́ so kódà níjọ́ yẹn mo sá síta. lóde. pé mo ní mi gbà fún. mo sá síta bọ́ irọ́ lẹ̀ yẹn ń pa lọ́kàn tí. mi ń parọ́. kí ló dé. ṣe rí inú mi dùn lẹ́gbẹ̀ẹ́ kan inú mi ò dẹ̀ tún dùn lẹ́gbẹ̀ẹ́ kan tó bá tún ti ṣe nǹkan tó nídìí tán tó bá tún ti lọ ó tún ti lọ nìyẹn so ìdí nìyẹn tí mi fi fẹ́ kọ́kọ́ gbà fún ẹ̀gbà tí mo wá ronú pé èmi ni mo mọ̀mọ́ tí ń ṣe mí tó bá tún fi lé lọ èmi dẹ̀ ni mo ti bá lọ́n pinnu pọ́kùnrin mi ò lè gorí mi mo sáà ti padà wọlé bó ṣe ìgbè láti ló ti kì mí mọ́lẹ̀ sóò lásà ti ẹ gbọ́. farabalẹ̀ kó lè bá yé wa dáadáa lórí ọ̀rọ̀ ẹ farabalẹ̀ lórí ọ̀rọ̀ kíkì mọ́lẹ̀ tẹ́ ń sọ bẹ́ẹ̀ lèmi ń lọ ìgbà tó wọnú ilé sóun lọ sọ fún yín pé ó yá ni. bẹ́ẹ̀ ni ló tún sọ pé ó yá again. lẹ́wà wọnú ilé. so bá mo ṣàṣe wọlé mo ṣàtún ṣe bí èpè mi nígbà fún mo tún ṣe bí èpè mi nígbà sọ ẹsẹ̀ mọ̀ pé kò yí sílẹ̀. ìró lẹ́sìn ìró gbà yẹn. ìró lẹ́rú. ìró ni mo ró ń gbà yẹn. ẹ̀yin ò sí lọ́wọ́ ṣòkòtò. mo wọ blouse mo róró tó bá lára mi nígbà tó dé. nígbà tó dé ẹ̀yin ò sí lọ́wọ́ ṣòkòtò. kò possible náà. so bó ṣàtúntò jọ ń fà so ṣá surrender àṣàṣe nǹkan tá a fẹ́ ṣe. ṣe dáadáa ọkàn yín wá balẹ̀. bẹ́ẹ̀ ni. ọkàn tiẹ̀ náà balẹ̀ ẹ bá fara balẹ̀ nǹkan tí wọ́n ń ṣe ń kọ́. ó lọlẹ̀ inú tó run mí yẹn lọlẹ̀ bẹ̀sì tí kò lọlẹ̀ tán pátápátá torí lẹ́yìn ìgbà yẹn ó tún tó bíi oṣù bíi 6 sí 7 kó tún tó di pé mi àti ẹ̀ tún padà fojú gan ní ara. ẹ̀ tún fojú gan ní ara. ẹ̀kọ́ tó di pé ó tún wáyé inú yẹn tún dà mí láàmú sí ègé mo tún padà lọ sí hospital mo lọ ṣàlàyé fún wọn pé èmi báyìí pé wọ́n ní ṣé mi rò bóyá bẹ́ẹ̀ yẹn ni pé láti jẹ́ tó ti pẹ́ pé ṣé kì í ṣe nǹkan tí mo máa ṣe lẹ́ẹ̀kan tí màá sọ pé kí ni pé a gbọ́dọ̀ ṣe léraléra complete bí a month. ọkọ yín sì rèé ohun ò sí nílé tiẹ̀ kò sì sílé kò í gbélé. ẹ̀yin sì rèé mi ìtẹ̀lé lọ́kùnrin mi àjọṣípọ̀ àjọṣípapọ̀ ló bá di Oríyọmí ni wọ́n fẹ́. ló bá di pé kí sáà gba kádàrá mo gbàgbé lèbú tọ́lọ́run. inú tí wàá ń dùn nǹkan. inú tó ń dùn mí bẹ̀ tí mò ń oògùn tán fún mi ẹ tó bá ti ń wọ́ọ̀rì mi mò ń lò sí á rìlífù mi kò ní ní mí lára lọ títí mọ́. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ oògùn yẹn dàbí pé kẹ́ rí ọkọ rẹ̀ kò dà bẹ́ẹ̀. láti ìgbà yẹn ọkọ yóò tún wá. òun náà ni mo sọ pé ẹ̀kejì tó padà wá àtìgbà tó ti padà wá lẹ́ẹ̀kejì àti padà. aláwọ̀kọ́ tó wá tẹ ẹlẹ́sẹ̀ yarí fún padà wá lẹ́lẹ́kejì. ẹlẹ́kejì yẹn náà ó tó wà lẹ́yìn láyà. bẹ́ẹ̀ ni ó tó wà lẹ́yìn láyà ẹ kò sí yarí. láíláí mi lè yálé mi ni mo mọ nǹkan tí mò ń wá. ibi tó ń gbé kí ló tẹ̀ fi lọ bá mi. mo ní kò fẹ́ rí mi látàn òun àti ìyàwó ẹ̀ náà jọ ń gbé
kò fẹ́ rí mi látàn rárá kódà tí bá ní mo fẹ́ wá sọ́dọ̀ àwọn pẹ́rẹ́ǹtì ẹ̀ á ní kò sáàyè tí bá ní mo fẹ́ lọ sọ torí ibìkan náà lòun àti mọ̀mọ́ ẹ̀ wà ibi tó lóko sí bàbá ẹ̀ náà lóko ń bẹ̀bẹ̀ ni mọ̀mọ́ ẹ̀ wà ń bẹ̀ tí bá ń dà mí wá sọ́dọ̀ mo fẹ́ wá kí mọ̀mọ́ nítorí mọ̀mọ́ ẹ̀ dáa gan bàbá ẹ̀ náà dẹ̀ dáa ìyá ọkọ mi dáa bàbá ọkọ mi dáa ó gbọ́dọ̀ gbogbo àwọn fámìlì ọkọ mi náà dáa torí wọ́n dúró fún mi. wọ́n sọ mọ́. bẹ́ẹ̀ ni wọ́n dúró fún mi ṣùgbọ́n kọ́ ló ń ṣàánú ẹni tó gbà wá lọ́wọ́ orogún eléwé ni. sáwọn ọmọ àmọ́ béèrè bàbá wọn. wọ́n ń béèrè bàbá wọn má ti béèrè bàbá wọn máa pè lórí fóònù. pé ká kí bàbá wọn. wọ́n kí wọ́n á dẹ̀jọ sọ̀rọ̀ lórí fóònù. ṣùgbọ́n láti gbà yẹn ọdún ìbáyìí àtọkọ yóò ti rira. àti òun náà ẹ̀kejì tọdún yìí náà ni ó wálé ní last month. ṣùgbọ́n tẹ́yìn bá wò dáadáa gẹ́gẹ́ bí obìnrin ẹ fẹ́ràn kẹjọ wà pọ̀. bẹ́ẹ̀ ni. tẹ́ bá jọ wà pọ̀ at least kẹ́ tiẹ̀ máa rí lójoojúmọ́ tiẹ̀ máa pín ju pé kẹ́ má rí mọ́ rárá lọ. bẹ́ẹ̀ ni. iṣẹ́ àgbẹ̀ ni dẹ́ ń ṣe. bẹ́ẹ̀ ni. ọ̀dà gbogbo àtẹ̀ ń fẹ́ra yín tí tọkọ yín fìfẹ́ hàn sí yín ojoojúmọ́ lẹ máa wà nílé ńgbà yẹn ó wà pẹ̀lú yín. kì í ṣojoojúmọ́ ẹ̀ ń pa lọ bí iṣẹ́ ó lè lọ kó lọ bí 2 weeks ó padà wá bá ti lò bí a week àbí 5 days lọ́rẹ̀ á tún padà lọ síbi iṣẹ́ tó bá tún ti lò bí 2 weeks á tún padà wá. ṣé ìwà ẹrọkùnrin dẹnu kan ní gbòòrò. mo ń rí o kí lè wá mọ̀ sọ. mo ní mi lè ṣe pé marriage woman ni mí. pé married woman ni bẹ́ẹ̀ lè ṣe ṣùgbọ́n tẹ bá rẹ̀ tó lówó lọ ẹ lè fẹ́. mi lè fẹ́. kí ló dé. torí pé kí ni ìfẹ́ ọkọ mi sì wà lọ́kàn mi. obìnrin kan lọ́kàn gbé lọ. bẹ́ẹ̀ ni mi lè ṣe ìfẹ́ ọkọ mi sì wà lọ́kàn mi gidi gan ni. ó sì wà lẹ́mìí yín. bẹ́ẹ̀ ni. ó sì wà lẹ́yìn láyà. bẹ́ẹ̀ ni. tẹ bá wò dáadáa gẹ́gẹ́ bí obìnrin àwọn oríṣiríṣi obìnrin nígboro àmọ̀ràn táwọn mọ̀ fún yín lè dáa. bẹ́ẹ̀ ni o ìmọ̀ràn tán fún mi ò dáa ṣùgbọ́n mi ò tẹ̀lé mọ̀ràn wọn. kí ló tẹ̀ fi tẹ̀lé. ìdí mi fi lè tẹ̀lé ni wípé mo sọ ní ìsìn mo nífẹ̀ẹ́ ọkọ mi sì wà lọ́kàn mi gidi. kò sí tán lè bá mi sọ nípa bóyá pé kí n fọkùnrin bá ṣe ń gbé tí ọ̀tún wọlé rẹ̀ ń gba tòsí jáde ni kò wọ̀ mí létí rárá débi pé mi ì rí mọ̀ràn tán lè fún mi lérí bóyá kí n kò lè wọ̀ mí létí láíláí àfi tán bá rí sódò tán lè bá mi ṣe tọkọ mi á fi ṣe kí ni tá fi padà wá bá mi. nìkan lẹ fi lè padà. lẹ́yìn ọkọ mi lè fọkùnrin kan mi kódà ọkàn mi ò sílẹ̀ fọkùnrin kankan. àwọn ìgbésẹ̀ wo lẹ ti wá gbé gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. ìgbésẹ̀ tí mo lè ní mo gbé ni wípé lẹ́yìn pé mò ń gbàdúrà sọ́lọ́run ọba mi kó bá mi sọ ẹ̀mí ẹ̀ka burú mọ́ ṣe kó dẹ̀ bá mi darí ẹ̀ padà wá sílé wá bá mi láyọ̀ àtàlàfíà. tán bá wá padà wálé tán bá ti wá tán bá wá lè ṣe dáadáa wọn kọ́. Ọlọ́run ò ní jẹ́ ká rí irú ẹ̀. torí pé yín náà tún expect ẹ̀ again. bẹ́ẹ̀ ni mo expect ẹ o. a jẹ́ pé ẹ lè fi ṣeré. ìwọ mẹ̀sẹ̀ ọkọ mi àbí kò ní ìgbà tí ò kì í ṣe oúnjẹ kì í ṣe pé ìbálòpọ̀ gangan ni pé kínní ẹ̀ǹkan nígbà míì téèyàn ní pé èèyàn àtọkọ yẹn á fẹ́ sọ̀rọ̀ tọ́rọ̀ ká mọ gbéyàn nínú àbí ká mọ dùn yàn téèyàn ní pé bí a kì í ṣe àì pẹ̀lú ọkọ mi ó ti yé yín ìyẹn bẹ́ẹ̀ ìkejì ẹ̀ ń pé bí tí mo téèyàn ń gbé àwọn ọ̀wọ́sí kan máa ń wọlé tí yóò bá ti rí ọkùnrin pẹ̀lú yàn. kí lórí kí ọkọ yín kọ yín. wọ́n fẹ́ kí ọkọ mi màá ní ọkọ mi àyọ̀fẹ́. àyọ̀fẹ́. ọmọ ọlá. ọmọ ọlá. ọmọ aládé. ọmọ aládé. ọmọ ọlá ọ̀ràngún. ọmọ ọlá ọ̀ràngún. ọmọ ayí nínú owó. ọmọ ayí nínú owó. ọmọ ayí nínú ọlá. ọmọ ayí nínú ọlá. ọmọ atítẹ̀ sùn. ọmọ atítẹ̀ sùn. ọmọ àkówá àjòyè. ọmọ àkówá àjòyè. ọmọ ọbẹ yóò mú ìbábọ̀ ní. ẹ bá ń pàtẹ́wọ́ fẹ́ mọ́ bá ó kọ́ta mọ́ kí wọ́n ní ẹ̀ ń gbà yẹn tẹ́ bá ń kí wọ́n gbà yẹn kí ni ọmọ ṣẹlẹ̀ sáwọn náà. inú ọkọ mi máa ń dùn. orí ọmọ wú yóò mọ̀ ṣe kéré inú rí ọmọ àmọ́ dùn. pé nǹkan tí n bá fẹ́ ní táìmù gbà yẹn kódà tí bá ní mo nídìí nǹkan báyìí á rà fún mi á ṣe fún mi. yóò rà fún yín ṣùgbọ́n tẹ́ bá ti ń kí ọkọ yín gbogbo gbà yẹn ọmọ fìfẹ́ hàn sí yín gan. gidi gan. ọmọ fìfẹ́ hàn sí yín ẹ tó rí kì yẹn kì náà ẹ tó kì. ọmọ ọlá. ọmọ ọlá. ọmọ aládé. ọmọ aládé. ọmọ ọlá ọ̀ràngún. ọmọ ayí nínú owó. ọmọ ayí nínú ọlá. ọmọ atítẹ̀ sùn. ọmọ àkówá àjòyè. ọmọ ọbẹ yóò mú ìbábùn ọ ní ṣùgbọ́n. yọba fọ́ tán pátápátá tó lọkọ yín lórí kì yẹn. kì í sóun ló kọ́ mi. bó lẹ ṣe mọ̀. nígbà tí mo bí àkọ́bí mi tí ìyá ọkọ mi wá ni wọ́n máa ń kí wọn èmi náà fi mọ̀. nítorí ọkọ yín dẹnu kọ́ yín kí lẹ kọ́kọ́ sọ kọ́kọ́ gbà ìjọ náà. bẹ́ẹ̀ ni kí lẹ sọ. mo ní kò lè ṣeé ṣe kó lè fẹ́. irọ́ lẹ ti ń pa o. no kí á lọ ṣẹlẹ̀.
Ọlọ́run kàn kádàrá pé ẹni tí màá fẹ́ òun nìyẹn ni. Kí ló dé ṣe wọ́kùnrin ẹ̀rọkùnrin fẹ́ mi? Náà kì í ṣe pé mi ìrọ́kùnrin fẹ́. Tó wá lọ ṣẹlẹ̀. Ìyẹn ìrìnàjò yẹn kò lè yé mi ṣùgbọ́n nígbà tó wọ́kọ́ sọ mu nínú pé mi lè fẹ́ àgbẹ̀. Iṣẹ́ wo lẹ̀yin ṣe ń gbogbo yẹn? Tailor ni mi, fashion designer. Ẹ bá lè fẹ́ àgbẹ̀. Mo ní mi lè fẹ́ àgbẹ̀. Kí ló wá ṣẹlẹ̀? Ẹ̀mí wo ló kó sí inú ìfẹ́ lọ? Nínú tọ́rẹ̀ mi máa ń bá mi sọ. Ọ̀rẹ́ yìí yẹn ń bọ́ lọ́wọ́ báyìí. Ọ̀rẹ́ mi yẹn bẹ́ẹ̀ wà ní Ìbàdàn. Ok, mo ń gbọ́ yín lọ. Ló wà báyìí. Ọ̀rẹ́ mi sáà máa ń bá mi sọ̀rọ̀ ọmọ fún mi mọ̀ pé àgbẹ̀ ló láyé, àgbẹ̀ lọ́ba. Pé a kàn ń wò bẹ́ẹ̀ ni pé ibi táwọn àgbẹ̀ máa dé lẹ́yìn ọ̀la pé á dẹ̀ da o pé àgbẹ̀ lọ́ba àgbẹ̀ ni ọ̀rẹ́ mi sáà máa ń fún mi mọ̀ràn bẹ́ẹ̀ yẹn. So mo kàn ní kí n ẹ fún ní trial. Kí n fún ní trial. Gbàtẹ́ wá fún kọ́. Bẹ̀tìgbà tí mo fún mo rí pé fẹ́ yẹn. Lọ́ba kó sí lọ́kàn. Ó lágbára láàrin èmi àti ẹ̀. Débi wípé a lè fira wa ṣe. Ìrọ̀lẹ́ pa o. Tí ò bá rí mi kò lè jẹ. Kò lè jẹ. Tẹ́mi náà ò bá rí mi lè. Gbàtẹ́ bá wọ́n kì í. Tó ọmọ kan gbọ́ lẹ́sẹ̀ mo rí kí rẹ̀. Mo ti sọ lẹ́ẹ̀kan mo ní màmá ẹ̀ ló kọ́ mi nígbà tí ọmọ bí first born mi fún. Lọ́jọ́ tẹ́ kọ̀ọ̀kan pàdé gàgàgà tẹ́ ọ̀kọ́ jọ ríra yín gẹ́gẹ́ bíi pé ọkùnrin àti obìnrin ríra yín. Bó ló ṣe ṣẹlẹ̀? Lẹ bá lọ bá. Mi lọ bá. Mo sọ fún yín mo ní ó wá ọ̀rẹ́ mi wá. Ilé ọ̀rẹ́ mi yóò dẹ̀ jìnnà sí ṣọ́ọ̀bù tèmi. Ọ̀rẹ́ mi yẹn wà ní ṣọ́ọ̀bù mi. Ló fi wá tó ṣàfihàn mi. Mo dẹ̀ jẹ́ nǹkan tó yẹ pé máa ń kírun dáadáa. Ẹ pé wákàtí 5 mi kò kí ń pé kò kí ń dín jàre. Tó bá wá ń gbà yẹn bá mi lórí irun. Tó bá wá lọ́sàn-án lè bá mi lórí pé mò ń ṣe prayer lọ́wọ́ ṣọ́ọ̀bù. So ibẹ̀ ló ṣáà ti wọlé sí mẹ́ta bẹ̀rẹ̀ sọ pé bí mo ṣe ń kírun kankan mo jọmọ tó lẹ́sìn mo jọmọ tó ṣé ọ̀nà ọmọ bá yín kírun gbà yẹn. Àjọ ń kí ni. Ṣùgbọ́n ìjọ tí ẹ̀kọ́ ṣẹ́yìn lẹ́wọ́ kọ́ wa lọ ní àbò lọ́wọ́ yín wálé. Òun ló máa ń wá mi wá dáadáa. Torí ìgbà tí mo gbà tó náà fẹ́ mọ àwọn parents mi tí mo lọ fi àwọn parents mi kọ́kọ́ yarí pé a lè fẹ́ra wa. Kí ló dé? Nǹkan kan sọ ni wípé bóyá gbé àbí something like pé ìlú tó tún ti wá ó jọmọ rágbìjí nǹkan kan. Mo dẹ̀ sọ pé ẹni tẹ́mi máa fẹ́ nìyẹn. Ẹ bá lẹ́ni tẹ́ máa fẹ́ nìyẹn. Tí mo ṣàfihàn kí ló dé fi sọ bẹ́ẹ̀. Ìfẹ́ tó fi hàn sí mi ni mo jẹ́ nǹkan tó fi fẹ́ hàn sí mi gidi gan. Ẹ má jẹ́ ká mẹ́nu lẹ́gbẹ̀ẹ́ ọkọ mi fìfẹ́ hàn sí. Ṣé ẹ lórí kan tẹ́lẹ̀ kọ́ fọ́kọ yín gbogbo yẹn? Ṣé ẹ lórí kan tẹ́lẹ̀ kọ́ fún? Orí tí mo máa ń kọ fún wà dáadáa. Mò ń bẹ̀ ẹ́ Ọlọ́run ọba má kánjú pọ́kọ mi toróhùn ṣàlẹ́mì mi níbi ìfẹ́ fífi hàn mi níbi àdúró tì mí òun láṣírí mi kì í fẹ́ kábùkù kan mi olùkọ̀yà mi tún ló jẹ́ kíkú mọ́ pọ́kọ mi o àkàrà ìsúnkún ẹ̀kọ́ a ó jọ pẹ́ fúnra wa. Olùdẹ́mọ́ kọ́ fún nìyẹn tẹ́ bá ti wá kọ́ fún kí ni máa ṣẹlẹ̀? Inú ẹ̀ máa ń dùn ó máa ń rẹ́rìn arẹ́rìn á fi mí ṣe yẹ̀yẹ́ kódà mo sì máa ń kọ́ fún dìísìn kódà mo máa fi ń post picture ẹ̀ gan dìísìn. Níjọ́ tí ẹ kọ́kọ́ wà sóun náà ẹ̀yin lẹ wá wà lọ́lé. Òun ló máa ń wá mi wá bí mo ṣe sọ ìgbà tí mo sáà ti ṣọ́ọ̀bù á wá bí wá bá mi ní ṣọ́ọ̀bù kì í ṣe ilé tó bá ti dé á wá bá mi ṣọ́ọ̀bù wá ti pẹ́ àṣẹ bá ti di bí ọwọ́ ọ̀rọ̀ ìyá tán wá mi wá àjọ close ní ṣọ́ọ̀bù mi tí bá ti lọ lé òun náà á gbé mi délé ọ̀dọ̀ wa á padà lọ lé. Ẹ̀ ń gbé pẹ̀lú parent yín gbà yẹn. Mo ń gbé pẹ̀lú parent mi bàtà wá di pé àwọn parent mi kọ́lé ọ̀dọ̀ wọn kó lọ ilé ọ̀dọ̀ ni wọ́n dà pé mi lè kó lọ tẹ̀lé wọn mọ́ pé mo ti mature. Ẹ bá lọ rẹ́ǹtì mi. So irọ́ ilé tán ti wá kú òyìn wọ́n wá sanwó ọdún kan míì síbẹ̀. Ẹ bá ń gbé bẹ̀. So lèmi wá ń gbé bẹ̀ so bẹ̀ ló wá mọ́ ń wá mi wá. Ìjọ tó kọ́kọ́ wá ń wá tọkọ náwó ọ̀fẹ́ sí pé kẹ́ jẹ́ káwọn ṣeré kílẹ̀ ọkọ̀ sọ. Mi ì sọ nǹkan kan. Irọ́ ni o. Mi ì sọ nǹkan kan lóní woro sí woro láti ṣe àti ní flesh to flesh. Bó ló lè ṣẹlẹ̀? Bó ló lè ṣẹlẹ̀? Lọ́ba dì mọ́ yín. Ó dì mọ́ mi náà dẹ́ dì mọ́ adẹ̀ ṣe kan tá a ní ṣe ṣe lẹ́yìn ẹ̀ oyún wáyé. Ẹ farabalẹ̀ ìgbà tí mo fẹ́ gbọ́ gẹ́gẹ́gẹ́ ẹ̀ ń kó gba àwọn orílẹ̀-èdè àgbáyé wọ́n ń kẹ́kọ̀ọ́ lára yín ni kí ni nǹkan tẹ́ fẹ́ ní ṣe? Kí ni nǹkan tẹ́ lẹ fẹ́ ní ṣe? Nǹkan tọkùnrin àtobìnrin máa ń ṣe. Bíi kí ni? Bí ìbálòpọ̀. Ẹ̀yin lẹ́yìn enjoy rẹ̀ ju enjoy àbọ̀ lọ́wọ́ enjoy. Wọ́n enjoy náà dẹ́ ìjájọ́ enjoy ara wa. Lẹ bá enjoy ara yín. Lolúkálùkù bá bomi sára. Bẹ́ẹ̀ ni. Àtìgbà yẹn ló ti di wípé kọ́mọ wá. Kó mọ wá títí tóyún fi wọ̀. Ìgbà tí mo lóyún gan mi sọ fáwọn parents mi pé mo lóyún torí pé ní kí n má fẹ́. Ìgbà tóyún yẹn wá pé 5 months tóyún yẹn bàjẹ́ ni làwọn parents mi tó mọ̀ pé mo lóyún. Ìgbà táwọn gbọ́ pé ẹ lóyún kí ló wá ṣẹlẹ̀? Ó dùn wọ́n bínú pé kí ló dé tí mi lè sọ fáwọn pé mo wà ń condition báyìí pé torí ẹnìkan ń fáwọn mẹ́sẹ̀gì nínú ọjà pọ́nmọ àwọn obìnrin kan wà nínú oyún.
àwọn dẹ̀ yín kálukú wa mi jẹ́wọ́ fáwọn pé mo lóyún pé báyẹ̀ pé mo jẹ́wọ́ ni bóyá ó nìkan tán ní káwọn ṣe bí làwọn ò bá ṣe mo ṣàbẹ̀ wọn sọ wá náà àbúrò wọn kan àbúrò wọn yẹn náà àjọ ń gbé ni òun ló sà bá mi bẹ̀ wọ́n àti ọkọ ẹ̀ so ẹ bá wọ ọkọ yín dáadáa ó tọkọ ṣe gbogbo ìgbà yẹn ọkọ mi tọkọ ṣe irọ́ lẹ pa o ọkọ mébù kò tiẹ̀ kí n fẹ́ kí n ṣe wàhálà rárá tí n bá ní mo fẹ́ lọ sábà báyìí pé mo fẹ́ lọ sóúnjẹ á ní kí n má lọ á bá mi sóúnjẹ wá olóúnjẹ oníwọ̀n bá yín ṣe wá á bá mi ṣèlùbọ́ gàrí epo amúṣuwá ọ̀gẹ̀dẹ̀ débi pé oúnjẹ ò kì í tán nínú ilé yóò bàbá yín ṣe wá yóò gbé fún yín yóò ní ìyàwó mi ó yá gbà kódà tó bá lọ sóko tó bá pa ẹran àgbò jẹ́ nǹkan tó tún máa ń dẹ ìgbẹ́ torí wà nù community police ọmọ ń ṣọdẹ tó bá pa ẹran kó pọ̀ kò sí bó ṣe lè pọ̀ tó kò ní jẹ́ agbẹdọ́rẹ̀ wà bá mi. yóò gbé fún yín ìfẹ́ yẹn pọ̀ gan-an ìfẹ́ yẹn pọ̀ gan-an débi pé mi àti àjọ ń wẹ̀ nílé ìwẹ̀ nígbà yẹn kó lè ṣe ṣẹlẹ̀ ìfẹ́ yẹn lágbára kó lè ṣe ṣẹlẹ̀ tẹ̀bí jọ́wọ́ kí ló ṣẹlẹ̀ kò tó ṣẹlẹ̀ tí wọ́n tá bá ti ṣe dàrọ́ tá bá ti jí ta fẹ́ wẹ̀. sá ti gbọ́ ẹ ti jọ ń gbé pọ̀ ni. àti jọ ń gbé pọ̀ inú ilé yín náà ń sùn. irọ́ o ó gbalé fún mi tá a jọ ń gbé ní di mango bẹ́ẹ̀ ó gbalé sí di mango ilé tẹ̀ gan sáà wọ́n gbọ́dọ̀ ti jí láàárọ̀ bẹ́ẹ̀ yẹn àá wẹ̀ tá a bá ti wẹ̀ tán máa dáná oúnjẹ àá jẹun àjọ jẹun àti jẹun lọ́tọ̀ọ̀tọ̀. ẹ bá jẹun pọ̀ bẹ́ẹ̀ ni gbogbo àwọn nǹkan yẹn tẹ́ ẹ̀ wá padà rí mọ́. ó jẹ́ nǹkan tó ń bà mí nínú jẹ́ tó dẹ̀ ń dùn mí gidi gan. ìyẹn ló ń dùn yín jù ṣé ọkọ yín ṣé ọmọ eré ṣe dáadáa. ọkọ mi gùdù ọkọ mi gùdù 100%. kí lápẹẹrẹ. ẹ má jẹ́ sọ yẹn ọmọ nàìjíríà ẹ má jẹ́ kán gbọ́ ọkọ mi lọ ẹ má jẹ́ sọ yẹn ayé ti lé. ṣé àpẹẹrẹ ọ̀tẹ̀ sọ́ọ́sì bá ẹ̀dá kọ ọkọ yín àwọn èèyàn mọ ọkọ tẹ̀ ń bá sọ̀rọ̀ ṣùgbọ́n gbogbo àyẹn ọkọ yín mèrè ṣe. disin ọkọ mi gùdù irọ́ wọ̀ ni. kọ́lọ̀ kó bá lọ́ọ̀rẹ́ mi kó mọ̀ pa ọkọ mi gùdù. ó sì mọ gbèsè kẹta rẹ̀. kó mọ̀ gbà á o. ṣé àmọ̀ kẹ́tọ́ gbèsè kẹta. mo mọ̀ ká mọ̀ gbà á. gbàgbọ́ lórí pọn dandan. Renix Shop Limited ilé-iṣẹ́ tí ń ṣe tegbòtegbò nílànà ti gbàlódé fún ìtọ́jú ara láti lè fara lókun gbá yágíyágí mú kọ̀tìkọ̀tì kùdìẹ̀kudiẹ ohun tó ń ṣeni nínú ẹ̀jẹ̀ iṣan àti omi ara láti lé wọn jáde ní wàràǹṣeṣà àsìkò yìí gan ni wà tó mọ̀ wípé àlàáfíà ó ju ohun gbogbo lọ gbogbo kòókò jẹ́jẹ́ ká lọ kábọ̀ ara ní fàbọ̀ sí ìtọ́jú ara ó ṣe pàtàkì fún gbogbo ẹ̀dá ádámọ̀ torí ìdí èyí lọ́dún ṣe gbé ilé-iṣẹ́ Renix Shop Limited kalẹ̀ tí wọ́n ṣe ìtọ́jú ara nílànà tewétegbò ìgbàlódé ṣe wá rí ìgò yìí káàkiri gbogbo àgbáyé ni wọ́n ti ń pín tí wọ́n ti ń tà. bẹ́ẹ̀ sì ni aṣọ nǹkan tó nílò lélẹ̀ láti lò. diaspora má jẹ́ kí wọ́n ròyìn ògùn yìí fún ọ láyè rà ìwọ gbọgbọ gbìyànjú láti nípìn bẹ́ẹ̀. iléeṣẹ́ Renix Shop Limited wà nípìnlẹ̀ Ògùn Ìjẹ̀bú Òde ni wọ́n wà ní Òde Olówó complex Òde Olówó street adjacent Lamako water off Olisa road Ìjẹ̀bú Òde Ogun State Nigeria. ẹ mọ̀ pé 0801 0669 7156 07054 489346 07053356434. ẹ sì tún lè pe aláṣẹ àti olùdarí Renix Shop Limited sórí nọ́mbà yìí +1-832-898-9610. àlàáfíà ní ṣàtọ́kùn fún ìlera. ọ̀bàrà méjì àwo ló ń ṣe àwo ìṣẹ̀ṣe làgbà àwo ọláwọlé aláwọdé àwo ni o àwo ìṣẹ̀ṣe làgbà àwo bẹ̀bára wo kẹyọ̀ máa wo àwo ìṣẹ̀ṣe làgbà àwo.